Ẹ kalẹ́, mo kí gbogbo wa pátápátá káàkiri ilẹ̀ Yorùbá. Pàápàá jùlọ mo kí àwa Mùsùlùmí nílé lóko lẹ́yìn odi. Mo kí gbogbo àwọn àáfàá ńláńlá wa nílẹ̀ Yorùbá. Pàápàá jùlọ ìjọ Rọ́bítọ̀. Ìjọ Rọ́bítọ̀ nílẹ̀ Yorùbá Edo and Delta. Mo kí yín lọ́pọ̀lọpọ̀. Mo kí bàbá wa Mudiru Morikas. Mo kí bàbá wa Mufti, new Mufti of Yorùbá Edo and Delta. Mo kí yín, ilé yọ̀nà yín kò ní bàjẹ́. Gbogbo ẹ̀yin imams tó kù, gbogbo ẹ̀yin àfáà tó kù pátápátá nílẹ̀ Yorùbá pátá tẹ́ ń finú kan, tẹ́ ń fọkàn kan ṣe, tẹ́ dúró nídùú wípé ẹ̀sìn Islam ò ní bàjẹ́, tẹ́ dúró nídùú wípé ẹ̀sìn Islam ò ní dàrú, tẹ́ dúró nídùú wípé kò ní sí ogun, kò ní ṣọ̀tẹ̀, kò ní sí wàhálà láàrin gbogbo mùsùlùmí nílẹ̀ Yorùbá. Tẹ́ tún wá dúró nídùú wípé bí ó ṣe sí ogun tí ò ṣọ̀tẹ̀ láàrin mùsùlùmí, kó má ṣogun, kó má ṣọ̀tẹ̀ láàrin mùsùlùmí pẹ̀lú àwọn ẹlẹ́sìn míì. Pàápàá jùlọ àwọn kìrìsìtẹ́nì, àwọn oníṣẹ̀ṣe, àwọn tí ò lẹ́sìn. Kó jẹ́ wípé pẹ̀lú ọgbọ́n, pẹ̀lú làákàyè, pẹ̀lú ìmọ̀, pẹ̀lú òye, ènìyàn wá fi ń pè wọ́n wọnú ẹ̀sìn Islam. Ẹ̀sìn Islam wa ń kún fọ́fọ́fọ́. Tí ẹ̀yin yàtọ̀ sí àwọn tó dúró nídùú wípé bó lè dogun kó dogun, bó lè dọ̀tẹ̀ kó dọ̀tẹ̀. Ara wọn ni mufti ìlú Ìwó wà. Mufti ìlú Ìwó, wọ́n sì gba mufti ìlú Ìwó yẹn gan kúrò lọ́wọ́ rẹ̀, wọ́n padà já sí àáfàá Kolombo. Ẹ rí i pé mo ti ń tẹnu mọ́ tipẹ́. Gbogbo ìgbà tí ń pè rẹ̀ ní mufti Yorùbá land, mufti Yorùbá, mufti Yorùbá, ẹ rí i pé mo ti ń sọ tipẹ́ pé kò lẹ́tọ̀ọ́ láti joyè mufti ilẹ̀ Yorùbá land. Ta ló fi jẹ́? Tí ọba Brazil tẹ́ ń pè ní kìrìsìtẹ́nì tẹ́lẹ̀, tẹ́ ní sùtánà rẹ̀ balẹ̀ dẹ́dẹ́dẹ́, tó wá torí àìlówó lọ́wọ́, tó wà nípò ọba tí òrówó fi ṣàyè ọba yẹn, tó wá sọ̀rọ̀ ẹ̀ di mùsùlùmí òjijì, tó lóun láàrèwá lọ wé láwàní tí ń fẹ́ bòròró sínú ilé gẹ́gẹ́ bí ìyàwó sínú ààfin ìlú Ìwó. Ẹ rí i pé òkété ti bórù mọ́ wọn lọ́wọ́ nílùú Ìwó pátápátá. Òkété ti bórù mọ́ wọn lọ́wọ́ nílùú Ìwó pátápátá. Àfi ká ṣàdúrà fún ìlú Ìwó kí ìlú Ìwó má sọnù. Ètò wa tí a ní lálẹ́ yìí, àfẹ́ kó gùn púpọ̀, kó kàrà mọ níwọ̀nba ṣóńkí. Ètò náà ní wéètì, ó ní òrìn. Ẹ rí wípé ní nǹkan bí ọdún mélòó sẹ́yìn ṣe yìí, bẹ́lẹ̀ yìí ọba wí èsì fún bàbá wa Mudiru Morikas, bí tọ̀hún ọba wí bàbá wa Mudiru Morikas ò sí wà sí dáadáa, yẹtẹ́lẹ́ bẹ́lẹ̀ yìí ọba sọ bàbá wa Mudiru Morikas ò gbọ́ Lárúbáwá, bí tọ̀hún ọba wí bàbá wa Mudiru Morikas ò gbóyìnbó. Ẹ rí i pé oríṣiríṣi ni àwọn alákatakítí nínú àwọn àfáà, nínú àwọn imams yìí ni wọ́n ń sọ káàkiri lórí íńtánẹ́ẹ̀tì. Ẹ rí i pa mú wá fún yín lẹ́yọ kọ̀ọ̀kan, lẹ́yọ kọ̀ọ̀kan èjì, à ń mú wá fún yín láti fi jẹ́ pé kálàáfíà ọjọba. Gbogbo àwọn tó jẹ́ kántàfìtì, gbogbo àwọn tó jẹ́ alákatakítí nínú ẹ̀sìn Islam, ẹ rí i pa ń fojú wọn hàn, tá a dẹ́ ń gbàdúrà fún wọn kọ́lọ́run bá kókó bá kó sí wọn nú, ká má gbélé Yorùbá lọ síbi tí ọ̀dà. Fídíò kan mo fẹ́ fi hàn wá, fídíò kan mo fẹ́ fi hàn wá lára àwọn alákatakítí tí wọ́n ń dojú kọ ìjọ Rọ́bítọ̀, lára àwọn alákatakítí tí wọ́n ń dojú kọ àwọn ìmáàmù, àwọn àfáà mùsùlùmí yòókù tí wọ́n ń wò wọ́n gẹ́gẹ́ bí àwọn tí ò lẹ́sìn, tí wọ́n ń wò wọ́n gẹ́gẹ́ bí kèfèrí, tí wọ́n ń wò wọ́n gẹ́gẹ́ bí ẹlẹ́bọ. Mo wá bá fọ́nrán yìí pàdé pé àṣé bàbá yìí náà ní làákàyè tó báyìí, àṣé bàbá yìí náà lọ́gbọ́n lórí tó báyìí, àṣé bàbá yìí náà mọ ń tọ́tọ́, wọ́n mọ ń tí ọ̀tọ́, wọ́n mọ bó ti yẹ kílẹ̀ Yorùbá ó rí. Tá a bá ń sọ̀rọ̀ nípa ẹ̀sìn Islam, wọ́n mọ bó ti yẹ kílẹ̀ Yorùbá ó rí. Tá a bá ń sọ̀rọ̀ nípa oníṣẹ̀ṣe, tá a ń sọ̀rọ̀ nípa àwọn kìrìsìtẹ́nì, tá a bá ń sọ̀rọ̀ nípa ẹ̀sìn Islam, ọ̀nà wo lọ́gbà la lè gbà tílẹ̀ Yorùbá fi lè tòrò, tí ò ní sógun, tí ò ní sí wàhálà, tí pípààyàn yóò dá dúró lọ́wọ́ kan sí. Àsóyé bàbá yìí náà, àṣekèta ni wọ́n ń ṣe. Ṣùgbọ́n gbà mí máa bẹ ẹlòmíì ò ní mọ̀gbà tí ó sọ àwọn wáàsí kan jáde, tí ó sọ àwọn ọ̀rọ̀ ńláńlá kan jáde, tó wá jẹ́ wípé yóò máa tako àwọn tó ti sọ sẹ́yìn,
tí ó wàá fi hàn wípé bígbà tí bàbá yìí náà ti ń padà sí ojú ọ̀nà. àfáwà tí mo fẹ́ fi fídíò wọn hàn yìí, mo ti kọ́kọ́ gbé fídíò kan jáde láìpẹ́ yìí. mo gbé fídíò wọn jáde láìpẹ́ yìí mo fi sọ pé àwa olóríire aládùbáríkà èèyàn tá a ti ń wo fọ́nrán bọ̀ tá a ti subscribe tá a máa wo àwọn fídíò tó wà lẹ́yìn. pẹ̀lú àwọn olóríire aládùbáríkà èèyàn tó pé gbé àkọ́kọ́ nìyí láti wo fọ́nrán tuntun tí mo gbé jáde. ilé yín ọ̀nà yín kò ní bàjẹ́, ìjẹ̀mí wọn kò ní nira, ẹ jẹ́ ká subscribe. kò wá yá àwọn mi bẹ́ẹ̀ sí subscribe gbọ́ tẹ̀lé mi báyìí. ìyẹn àwa tá a bá ti subscribe tẹ́lẹ̀. àwa tá a bá ti subscribe ẹ̀ẹ̀kan náà ni subscribe ẹ̀ẹ̀kan ni notification. fídíò tẹ́ ń wò yìí ẹ jẹ́ ká wo ìsàlẹ̀ rẹ̀ pátápátá lọ́wọ́ ọ̀tún á rí tí a kọ subscribe sí SUBSCRIBE subscribe. ẹ jẹ́ ká fi ká tẹ̀ lórí. yóò padà yóò di subscribe yóò gbé ní sẹ́yìn yóò àgbà kékeré kan sẹ́yìn gbẹ̀jẹ̀ ká fọwọ́ tẹ aago yẹn á padà á di aago 3 á wá tò wá látòkè wá sálẹ̀. ẹ jẹ́ ká fọwọ́ tẹ tòkè pátápátá tí a kún ní ẹ̀dúdú tàbí funfun bí fóònù mi wọn kọ AWS sẹ́gbẹ̀rẹ̀ ẹ jẹ́ ká fi ká tẹ̀. tá a bá ti fi ká tẹ̀ àti gba notification yẹn ní kí táwọn fọ́nrán bá ti ń jáde, tá a bá ti wà lórí live tá a gbé ṣọ́ọ̀tì jáde táwọn èèyàn ń comment ń reply to comment, àwa ló máa jẹ́ ní àkọ́kọ́ láti rí àwọn fídíò yẹn wò, láti rí fọ́nrán wa wò. ẹ ṣé gan, ẹ jẹ́ ká subscribe. mo gbé fọ́nrán jáde lórí bàbá tí ẹ̀ ń wo àfáàtẹ̀ ń wá àwòrán wọn yìí. wọ́n á sì sọ̀rọ̀ jáde láìpẹ́ yìí. wọ́n sọ̀rọ̀ jáde láìpẹ́ yìí tí wọ́n sọ wípé kí àwọn ọmọ ilé kéwú kí wọ́n máa kúnlẹ̀ fáwọn òbí wọn mọ́, kí wọ́n máa dọ̀bálẹ̀ fáwọn òbí wọn pé kò bẹ́sìn Islam mu, pé súnà Ànábì nìyẹn. ẹ rí i pé mo gbé fídíò yẹn jáde láìpẹ́ yìí tó kọ́ wa lọ́gbọ́n. mi wàá mọ̀ pé bàbá yìí nílàkàyè tó bá yé o, wàláhì tàláì fídíò eléyìí náà yóò ṣèyàn kàyéfì. wípé gbogbo ìtakò tẹ́ máa ń takò ìjọ rọ́bítọ̀, gbogbo àtakò tẹ́ máa ń takò bàbá wa Mudiru Markaz, gbogbo àtakò tẹ́ máa ń takò mufti Yorùbá land, new mufti of Yorùbá land and Edo and Delta. ẹ wá rí wípé gbogbo àbòsí tẹ́ máa ń ṣe àtakò tẹ́ máa ń takò àwọn àáfàá yòókù. ẹ wá rí wípé àmọ̀ọ́mọ̀ ni wọ́n mọ̀ọ́mọ̀ dá àwọn ọ̀ràn yẹn ni. àfi kí Ọlọ́run ọba kó dáríjì wọ́n, àfi kí Ọlọ́run ọba kó ṣàánú fún wọn, nítorí pé wọ́n ti mọ òtítọ́, wọ́n mọ òdodo. wọ́n dẹ̀ rí i pé ìjọ rọ́bítọ̀ orí òtítọ́ orí òdodo ni wọ́n wà. ìtìjọ rọ́bítọ̀ tó dúró lé gẹ́gẹ́ bí mo ti máa ń ṣàlàyé fún wa. èmi ò kí ń ṣàfà o, ẹ má sì mí gbọ́, ẹ kò máa sọ gbogbo gbà. ilẹ̀ kí ń sọ ọmọ kéwú irúgbà tí mo dá sí mo fi ṣe súnà dé Muhammad sallallahu alaihi wasallam ni. láti fi jẹ́ pé ká dúró àwọn àfáà tí wọn ò ṣe déédéé nínú ẹ̀sìn, àwọn imam tí a ń ṣe jákujàku rédèrèdè nínú ayé, ká lè tọ́ wọn sọ́nà. tá a bá pariwo àwa tá a jẹ́ Yorùbá, kọ́ má gbé ọkọ̀ wa lùgbó, kọ́ má gbé ọkọ̀ wa lọ jù sínú odò. ẹwà rí yẹn ìlọjẹ ká bẹ́ẹ̀ wúlẹ̀ tì. torí Yorùbá kan náà gbogbo wa. láàrin àwa Yorùbá àwọn Kìrìsìtẹ́nì wà ń bẹ̀ rẹpẹtẹ táwọn sì fọwọ́ rọ́ sẹ́yìn. láàrin àwa Yorùbá àwọn oníṣẹ̀ṣe wà ń bẹ̀, ẹ má jẹ́ ká parọ́ tara wa, tí a ń pọ̀ lọ rẹpẹtẹ tí a sì fọwọ́ rọ́ sẹ́yìn. láàrin àwa Yorùbá àwa Mùsùlùmí pọ̀ rẹpẹtẹ tá a pọ̀ tá a sì fọwọ́ rọ́ sẹ́yìn. kódà tó ń gbọ́ pé àwọn kan tún wà tí wọn ò lẹ́sìn, àwọn náà pọ̀ lọ rẹpẹtẹ láàrin àwa Yorùbá tí wọn ò sì fọwọ́ rọ́ sẹ́yìn. kí wá ló dé tó jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ààyè tó yẹ ká gbé ẹ̀sìn sẹ́gbẹ̀ẹ́, ọ̀pọ̀lọpọ̀ àwọn ààyè tó yẹ ká jọ jókòó papọ̀, àti Kìrìsìtẹ́nì àtòníṣẹ̀ṣe àti Mùsùlùmí ká jọ jókòó papọ̀, ká jọ jíròrò báwo ni àlàáfíà ṣe fẹ́ wọlé Yorùbá. àlàáfíà tó wà nílẹ̀ Yorùbá tẹ́lẹ̀ báwo ni ò ṣe ní kúrò, tí ò ní di fíafíà mọ́ wa lọ́wọ́. àlàáfíà tí ò sí, tí ò kún régé nílẹ̀ Yorùbá báwo ló ṣe fẹ́ padà tó ń gbogbo fi túbà tí ó tùṣẹ́, tí wọn ò ní máa pa wá látàrí wípé ẹ̀sìn Islam ni wọ́n ń ṣe, ẹ̀sìn Islam là ń ṣe, ẹ̀sìn Islam ni wọ́n ń ṣe, tí wọ́n sì ń pa wá, tí wọ́n ń dín wá kù, tí wọ́n ń ba dúkìá wa jẹ́ rẹpẹtẹ. ọ̀nà wo la fẹ́ rìn ní àwọn ìjọ rọ́bítọ̀, pàápàá jùlọ bàbá Mudiru Markaz, ni wọ́n fi ń ṣe wáàsí wípé ààyè tá a lè jókòó lẹ̀ papọ̀ wà. ààyè tá a lè fi jókòó lẹ̀ papọ̀ tá a gbẹ́sìn sẹ́gbẹ̀ẹ́, láti fi jẹ́ pé kílẹ̀ Yorùbá tòrò, kẹ́sìn Islam go lè rọ́nà lọ. ààyè rẹ̀ wà rẹpẹtẹ tí ọ̀pọ̀lọpọ̀ takò, tí wọ́n bẹ̀rẹ̀ sí ní bú bàbá wa Mudiru Markaz, tí wọ́n á da àwọn ọ̀dọ́ síta, tí wọ́n ń yẹ̀yẹ́ ara wọn, tí wọ́n bá wọn ń yẹ̀yẹ́ bàbá wa Mudiru Markaz. ẹ̀wà rí yẹn.
so ìdí nìyẹn o, ìdí nìyẹn tá a gbọ́dọ̀ fi bẹ́ẹ̀ wulẹ̀ tì í tó bá wá jẹ́ wípé àwọn ìjọ rọ́bítọ̀ pàápàá jùlọ bàbá Mùdírù Mọ́ríkàsì gbogbo wọn dojúkọ ká pé bàbá yìí ti gbà fún wọn ni tó ní pé kí wàhálà má bàa ṣẹlẹ̀ gbogbo má bàa ṣẹlẹ̀ kí má bàa máa bú àwọn mọ́ ọ̀nà tí ọ̀tọ̀ tí wọ́n ń rìn yẹn tí wọ́n á fara mọ́ fún wọn lágídí òtítọ́ ọ̀rọ̀ báyìí ò ní padà jáde tó sì tọ́rọ̀ bá tún padà wá jáde á rí wípé bàbá Mùdírù Mọ́ríkàsì ẹnu wọn ò ní yọ̀ sọ̀rọ̀ o pàápàá jùlọ àwa táwọn gbogbo àwọn programs wọn ẹnu wa gun ò ní yọ̀ sọ̀rọ̀ but ọpẹ́ ní fọlọ́run bàbá wa Mùdírù Mọ́ríkàsì wọn kúrò lójú ọ̀nà ọlọ́run wọn kúrò nílànà àlùkùrá wọn kúrò nílànà àdìtì rárá àwọn tí wọ́n ń ṣàlàyé fún yìí ni wàá dùn wípé ti ń yé wọn lẹ́yọ kọ̀ọ̀kan màá fi fọ́nrán kan yín Sheikh Imran Abdulmajid Eleha àwọn náà ṣe fọ́nrán yẹn mo wá fẹ́ ká gbọ́ ní ìró kan láéláé pé irú ọ̀rọ̀ báyìí ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ alálùbáríkà yìí lè jáde lẹ́nu rẹ̀ bàbá yìí torí pé wọ́n ní ìjọ tiwọn náà tó dàbí ẹni wípé ìjọ rọ́bítọ̀ ní gbogbo wọn dojúkọ bàbá wa Mùdírù Mọ́ríkàsì gbogbo wọn fẹ́ gbé ṣubú àwọn kan ọ̀yọ́jú nù wọ́n wá dá àwọn ọ̀dọ́ síta wọ́n wá ń ṣe wérewère nínú ayé àwọn ọ̀dọ́ àfáà tọ́pọ̀lọpọ̀ ti forí kó èpè àfi kọ́ lọ́nkọ́ sọ wọn kó jẹ́ kó ètè ronú pàwàdà wọ́n wá ń yẹ̀yẹ́ bàbá wọn láìsí bàbá wa Mùdírù Mọ́ríkàsì bọ̀ mo fẹ́ ká gbọ́ wá sí lẹ́nu bàbá yìí gbogbo tí bàbá wa Mùdírù Mọ́ríkàsì ń jà fún wípé kálàáfíà wà nílẹ̀ Yorùbá láàrin àwa mùsùlùmí láàrin àwa kìrìsìtẹ́nì láàrin àwa oníṣẹ̀ṣe tẹ́ bá dẹ̀ fura sí bàbá wa Akeugba Gold ẹ rí i pé ìlànà wọn pẹ̀lú ìlànà bàbá wa Mùdírù Mọ́ríkàsì fẹ́ papọ̀ nítorí pé àlàáfíà ni bàbá wa Akeugba Gold náà máa ń pariwo àlàáfíà náà máa ń pariwo wípé àwọn àyè kan wà tá a lè dádúró lọ́tọ̀ọ̀tọ̀ kálukú ṣẹ̀sìn tiẹ̀ àwọn àyè kan wà tó so wá papọ̀ àti kìrìsìtẹ́nì àti oníṣẹ̀ṣe àti mùsùlùmí tá a jọ jókòó papọ̀ ìlà láfíà ó fi wọlé Yorùbá tí kì bá ṣe pa bá ṣe fíafíà mọ̀lá ń wà kọ́dà ẹ̀ má jẹ́ kí n tàn yín yóò wá dàbẹ̀ ni pé ilẹ̀ Yorùbá ó ń lọ sóko parun tí ó dẹ̀ ní rí bẹ́ẹ̀ láéláé ṣùgbọ́n bàbá tètè tẹpẹlẹ mọ́ ká tún sun désàlẹ̀ kòkò àwọn tó jẹ́ alákatakítí láàrin wa ká fojú wọn hàn ká bá wọn wí ká bá wọn sọ̀rọ̀ èyí tọ́lọ̀ ń bá ló túbá nu wọn ronú pàwàdà àárín lára rẹ̀ yóò fi ṣèwàwù yóò sì fi sọ̀rọ̀ sọ àwọn ìtọ́ bá kù nu wọn àtúní jáwọ́ lára wọn àní jáwọ́ torí wípé afẹ́kílẹ̀ Yorùbá ó túbà afẹ́ kó tùsí afẹ́ kó tòrò afẹ́ kálàáfíà ó jagun ẹ wo tí a gbé kalẹ̀ ń sìn tọ́wọ́ látàrí wá Boko Haram ń bẹ́ẹ̀ bandit ń bẹ́ẹ̀ terrorist ń bẹ́ẹ̀ Fúlàní herdsmen ń bẹ́ẹ̀ ISWAP ń bẹ́ẹ̀ oríṣiríṣi ni wọ́n kóra wọn jọ tí wọ́n kó bọ́lé wọn lọ́wọ́ tí wọ́n kó òǹjọ́rọ́ lé wọn lọ́wọ́ pé kọ́ ọmọ pa wá tá a bá wá ń wo ẹ̀sìn tá a fi ìwà kún tá a fi ìjọmọlúàbí kún sí wọn ò ní pa gbogbo wa tán at the end of the day tani ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ìṣẹ̀sìn Islam yẹn nílẹ̀ Yorùbá lẹ́yìn pé ilé wa wọ́n fẹ́ gbà ńlá àwọn ọ̀jọ̀gbọ́n náà àwọn àfà àwọn tó ní làákàyè tó nímọ̀ tó lóye táwọn ro bàná ṣe rí tí wọ́n ro òní tí wọ́n ro ọ̀la tí wọ́n ro bílẹ̀ Saudi gan ṣe rí tí tán ẹlẹ́sìn Islam yìí báwo ni ibẹ̀ gan ṣe rí sáwọn ẹlẹ́bọ wà ní Saudi Arabia bí wọn ò sí ṣé wọ́n wà ń bẹ̀ láyé ìjọ́un ṣé ànábì padà rógun gbé tì wọ́n tí wọ́n yí gbogbo wọn sí mùsùlùmí sáwọn kìrìsìtẹ́nì wà ń bẹ̀ ǹjẹ́ láyé òsín ta tún wà yìí gan sáwọn ẹlẹ́bọ wà nílùú Saudi Arabia tí ń lọ ṣẹ̀sìn gangan tí ń lọ Mẹ́kà àbí wọn ò sí sáwọn kìrìsìtẹ́nì wà ń bẹ̀ àbí wọn ò sí gbogbo nǹkan yìí táwọn ti gbé yẹ̀wò wípé ẹ má jẹ́ ká tara wa bí ṣe ń bẹ lọ́hùn ní ń bẹ ń bí bọ́dà ṣe wà ń bí náà ní ń bẹ lọ́hùn ẹ má jẹ́ ká tara tẹ́ bá ní ọ̀sẹ̀ lẹ́bọ kankan lọ́hùn rọ́gbà ni làwọn èèyàn pa tẹ́ bá sì ní ọ̀sẹ̀ lẹ́bọ kò sí kìrìsìtẹ́nì nílẹ̀ Yorùbá náà ẹ rí i pé lọ́ làwọn èèyàn pa ọ̀nà wo làwọn wá fi rìn tálàfíà fi ń wáyé ọ̀nà wo làwa gbóògbèrè gẹ́gẹ́ bí ọmọ Yorùbá tá à ní jẹ́ kí ẹ̀sìn là ń ṣe yìí táwa fi kóra wa sínú wàhálà tá a fi kóra wa sínú ìyọnu tá a kóra wa sínú fìtínà tí wàá jẹ́ pé at the end of the day gbẹ̀yìn gbogbo wa padà wá kí ọwọ́ àbámọ̀ bọnu wípé àbá gbẹ́sìn sẹ́gbẹ̀ẹ́ ká fọwọ́ wẹwọ́ ká fi kùn lukùn àwọn ọ̀tá Yorùbá ti má borí wa ṣùgbọ́n kọ́ mọ́ bá rí bẹ́ẹ̀ ẹ rí i pé àwọn ọlọ́gbọ́n onílàáká ìwọ̀n ń jáde wípé ntọ́ bá jọ mẹ́sìn òǹkálukú kó ńkálukú ó ṣe
ibi tó bá jọmọ́ kájọ jókòó àlàáfíà papọ̀ dandan ni kájọ jókòó àlàáfíà. Ẹ rí i pé ní wọ́n fi ń pe bàbá wa kí ó gba góòdì kí wọ́n sọ wọ́n lórúkọ kan, wọ́n sọ wọ́n lórúkọ kan gbà yẹn tó dàbí ẹni wípé ẹni tí ń fẹ́ àlàáfíà tó fẹ́ kó àwọn kìrìsìtẹ́nì mọ́ra pẹ́lẹ́bọ mọ́ra, kì í ṣe bẹ́ẹ̀. Àlàáfíà ni wọ́n fi wá, láìsí pé a bá jókòó lẹ̀ papọ̀ ẹlẹ́sìn mẹ́tẹ̀ẹ̀ta nílẹ̀ Yorùbá àwọn kankan ò lè yanjú. Bí wọ́n ṣe ń pa wá yìí, tàbá ní ká dúró lẹ́sìn ọ̀tọ̀ọ̀tọ̀ wọ́n pa wá tán pátápátá. A gbọ́dọ̀ fọwọ́sowọ́ torí tó wà nílẹ̀ ike sọ̀rọ̀ ẹ̀sìn. Ilẹ̀ wa gangan ni wọ́n fẹ́ gbà. Wọ́n fẹ́ sọ ilẹ̀ Yorùbá di ilẹ̀ wọn gangan, kí wọ́n lé gbogbo ajáde níbẹ̀ àbí kí wọ́n pa wá run, kí wọ́n gbàgbára lọ́wọ́ wa, kí wọ́n sọ wá dẹrú. Tí wọ́n ń lé nìyẹn. Inú wa sì dùn kó ti yá wọn àfa àtọ́pọ̀. Àwọn tí ọ̀wá yé lára wọn, ìkànnì wọn ló ṣe wá sí ìmọ̀fẹ́ ká gbọ́. Ọ̀rọ̀ yìí mà ti ń yá wọn náà díẹ̀díẹ̀. Sheikh Imran Al-Majid Eleha, ọ̀rọ̀ yìí mà ti ń yá wọn náà. Ọ̀rọ̀ yìí mà ti ń yé wọn. Làákàyè bàbá yìí mà ti ń sọ jí. Iye bàbá yìí mà ti ń sọ. Làákàyè bàbá yìí mà ti jí. Bàbá yìí mà ti lójú oorun tí wọ́n sùn tẹ́lẹ̀ wọ́n mà ti tají. Bẹ́ẹ̀ nìkan ló jí wọn ni. Bọ́lọ̀ náà lọ́mọ mọ̀ jí wọn ni. Bàbá yìí mà ti ń ronú pàwàdà ń bi ọ̀rọ̀ sísọ. Mo wá fẹ́ ká gbọ́ ọ̀rọ̀ lẹ́nu bàbá yìí. Kó má dàbí ẹni pé mi nìkan ni mò ń sọ̀rọ̀. Kó má dàbí ẹni pé mò ń gbẹnu wọn sọ̀rọ̀. Mo fẹ́ ká gbọ́ ọ̀rọ̀ lẹ́nu wọn. Ọmọ ládùúgbò kan táwọn àdúgbò wáyé lálàáfíà mọ́ pẹ̀lú ẹni tí èsì mùsùlùmí ká tó wá pé mùsùlùmí ọmọ ìyá rẹ̀ tá a bá fẹ́ dáàbò bẹ̀mí hifsun nafs á dáàbò bẹ̀mí àjọṣepọ̀ lálẹ́ bí sẹ́ o. Ó lè méjì ọ wọn náà kẹsẹ̀ lẹ̀ lẹ́kọ̀ọ́ ní òní ẹ̀sán gbogbo ilé rẹ̀ sí ìgbà tó dìgbà kan wọ́n lọ ká gbogbo wa mọ́lé tọ̀ sẹ́ńgbà tí pásítọ̀ wa kọ́lé sẹ́gbẹ̀ẹ́ dọ̀tí mi ẹnìkan tó wá kọ́lé sáwọn kan bẹ̀rù pé ní babaláwo lòun ó sì lóun kí wọn lọ sọ́ọ̀sì wọ́n mọ̀ bá wo ni sẹ́mi pé gbọ́dọ̀ àṣẹ mítìrì pé kò wọ́n sí ní dẹ́sítì yìí o sẹ́mi pé ó ti di ọ̀rọ̀ hifsun nafs afẹ́ dáàbòbò ẹ̀mí wa gbogbo ọ̀rọ̀ Boko Haram. Ẹni sùúrù náà fa ẹ rí i pé tí mò ń sọ náà nìyẹn. Wọ́n ní nǹkan kan ṣẹlẹ̀ láìpẹ́ ìyẹn nígbà ayé EndSARS ẹ̀rí kan láàfẹ́ SARS mọ́ pé wọ́n ń dààmú orílẹ̀-èdè wa, wọ́n ń dààmú wa, wọ́n ń fara ni wa. Àwọn kan tú jáde. Gbà wọ́n tú jáde tí wọ́n jíjàgbara yìí, wọ́n padà wá yí sí nǹkan míì débi pé wọ́n ń lọ ká àwọn èèyàn mọ́lé gẹ́gẹ́ bí àáfàá yìí ṣe sọ ní o. Bóyá kò ní bóyá bàdàn ni I don't know. Wọ́n lọ ká àwọn èèyàn mọ́ síríìtì, bóyá àwọn tó lówó, bóyá àwọn tó jọ́ta, bóyá àwọn tí wọ́n tún náà wọn sáwọn mìíràn ti fẹ́ yí sí nǹkan míì. Wọ́n dẹ̀ wá sọ pé ní àdúgbò táwọn wà mùsùlùmí làwọn àáfàá làwọn, káwá pé kìrìsìtẹ́nì kan ló kọ́lé sẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ̀ àwọn tó jẹ́ pásítọ̀. Babaláwo kan náà tún kọ́lé sọ́wọ́ sàlẹ̀ tó náà jẹ́ babaláwo tẹ́ pé kò kírun ọ̀dọ̀ chọ́ọ̀chì, iṣẹ́ ẹbọ ní í ṣe. Wọ́n ní káwọn má bàa pa wọn tán yányán, ká má ṣàkóbá fún sísì tàwọn náà. Àwọn gbọ́dọ̀ jọ jókòó lẹ̀ papọ̀ gẹ́gẹ́ bí tí mò ń sọ bọ̀ látẹ̀yìn, gẹ́gẹ́ bí táwọn àáfàá olórí àáfàá lálùbáríkà láwọn àáfàá tó ní làákàyè tó lọ́gbọ́n tó nímọ̀ tó lóye tí wọ́n ń pariwo bọ̀ wípé gbogbo nǹkan kálọ̀ ni a lè fẹ̀sìn yanjú. Àwọn àyè kan bẹ́ẹ̀ tí àwa kìrìsìtẹ́nì àwa mùsùlùmí àwọn oníṣẹ̀ṣe tí a ó jọ jókòó lẹ̀ papọ̀ láti yanjú ṣòro ńláńlá ló sì fi lè ṣiṣẹ́ ni bàbá yìí sọ̀rọ̀ lé lórí yẹn. Pé àwọn tó jẹ́ àfáà láàrin àwọn tó jẹ́ kìrìsìtẹ́nì tó jẹ́ pásítọ̀, àwọn tó jẹ́ babaláwo láàrin àwọn jọ jókòó lẹ̀ papọ̀. Báwo làwọn olórí burúkú yóò ṣe ní wọ síìtì àwọn náà kan máa pa wọ́n? Báwo ni wọ́n ṣe ní dá wàhálà sílẹ̀ ládùúgbò bọ́ọ̀ ni wọ́n ṣe ní máa sunlé máwọn lórí? Àwọn jọ jókòó lẹ̀ papọ̀ káwọn amúnímù wípé kìrìsìtẹ́nì lèmi, mi lè bá mùsùlùmí ṣe, mùsùlùmí lèmi, mi lè bá oníṣẹ̀ṣe ṣe, oníṣẹ̀ṣe lèmi, mi lè bá kìrìsìtẹ́nì àti mùsùlùmí ṣe. Ṣé wọn ò ní wà nígbà àwọn náà kàn pa wọn run? Èmi ń tà ń pariwo látijọ́ yìí. Inú mi wá dùn pé làákàyè bàbá yìí ti ń sí. Làákàyè Sheikh Imran Al-Majid Eleha, làákàyè wọn tó sùn ti ń jí. Torí wàásí wọn tí mo gbé jáde sẹ́yìn mo sọ pé ká máa wo àwọn fídíò tó wà lẹ́yìn. Wàásí yìí ò ṣe wetí gbọ́ rárá. Kọ̀ọ̀ràn ìran ọmọ Yorùbá kankan lọ́wọ́. Ṣùgbọ́n eléyìí tá a bá rẹni tó bá sọ tí ò dáa, tá a bá tún rí ẹni tọ́pọ̀ lò ẹ̀ bá tún sọ tó dáa, ẹ jẹ́ gbé wá. Láti wí kẹ́niyàn mọ̀ wípé ìlànà tó fẹ́ máa tọ̀ yìí o, ìlànà rere lélẹ́yìí. Ìlànà olóore lélẹ́yìí alálùbáríkà lélẹ́yìí. Kó kú òun nù gbẹ́. Pàápàá jùlọ bí ẹn pa síwájú ni bàbá yìí jẹ́ níbi ìjọ rẹ̀. Kó kó àwọn òbítíbitì èèyàn tójú wọn dúdú tí wọ́n ń rinú gbó kó kó wọn lọ sínú ìjọ rọ́bítọ̀. Kí wọ́n fẹnu ṣọ̀kan, kí wọ́n fi kùn lukùn, kí wọ́n forí lórí. Ẹ jẹ́ ká tẹ̀síwájú ká tún gbọ́ nínú ọ̀rọ̀ wáàsí bàbá yìí.
ọ̀rọ̀ ọmọ bẹ́ẹ̀nìtì yusuf náà sì ní ọ̀rọ̀ yìí sọ̀rọ̀ ẹ̀sìn mọ́ ọ̀rọ̀ bó láti dáàbò bá àwọn èèyàn tó wọ̀ ní bá ọdún yìí yẹ mímọ́. fúlàní nídìí àwọn mufti ilẹ̀ Yorùbá àwa nídìí àwọn àfà tí wọ́n máa darí ẹ̀sìn ilẹ̀ Yorùbá àfà àwọn gan ní darí ẹ̀sìn ilẹ̀ Yorùbá tí wọ́n fi di méjì àbẹ́kọ̀ ni lẹ́yìn mufti di méjì nísìn àwọn ìmáàmù gbogbo ọ̀kọ̀ bí di méjì wáyé ọmọ ìmáàmù fi tẹ̀ wá. ẹgbọ́n bẹ́ẹ̀ ń sì báyìí ẹ dẹ̀ rí wípé ẹ jẹ́ kí n kọ́ tó àníyàn sọ náà kó lè yí wa dáadáa. wọ́n ní ọ̀nà wo ni àwọn fẹ́ gbà àwọn àfáà wo ni wọ́n máa darí ìsìláàmù ilẹ̀ Yorùbá tí àlàáfíà ó fi wà tí fọkànbalẹ̀ ó fi wà tí mufti ò fi ní pé méjì táwọn ìmáàmù mọ́sálásí jímọ̀ já ní ìlú kọ̀ọ̀kan kò ní máa pé méjì méjì pé mẹ́ta ni bàbá yìí ń ṣàlàyé. ẹ wàá rí yẹn pé ọ̀nà wo ni àwọn fẹ́ gbà làwọn fẹ́ rìn. ẹ dẹ̀ rí i pé ara iṣẹ́ ribiribi iṣẹ́ ńláńlá tí ìjọ rọ́bítọ̀ tí wọ́n ń ṣe nìyẹn. ara àwọn iṣẹ́ ribiribi iṣẹ́ olóore iṣẹ́ lágbàríkà tí ìjọ rọ́bítọ̀ tí wọ́n ń ṣe nìyẹn. láti fi jẹ́ wípé kí ìmáàmù jẹ́ ìkọ̀ọ̀kan nílùú kọ̀ọ̀kan kó má pé méjì. ẹ rí i pé ṣùtò Ògbómọ̀ṣọ́ wáyé ìmáàmù tọ́lé ẹni kan lọ sínú ìjọ wọn tẹ́lẹ̀ kó tó di pé wọ́n padà dìde pé kí ni ń ṣẹlẹ̀ táriwo pọ̀ l'Ógbómọ̀ṣọ́ tó ń pariwo láti lọ́mọ tí ń ṣẹlẹ̀ tí ìjọ rọ́bítọ̀ gbé jẹ̀mọ́ dìde wọ́n lọ ṣàgbéyẹ̀wò sí awuyewuye lórí oyè lè má má gbàdúrà Ògbómọ̀ṣọ́. ẹ rí i pé lè máàmù yìí náà lọ́padà kàn wọ́n lábùkù mufti ìlú Ìwó yìí náà lọ́padà kàn wọ́n lábùkù. mufti yìí jẹ́ ìkan lára àwọn ìjọ tí bàbá àfáà ti ń sọ̀rọ̀ yìí Sheikh Imran yìí gbogbo kan náà wọ́n jọ wà wọ́n jọ kóra wọn jọ ni. ẹ wàá rí yẹn ẹ rí i pé iṣẹ́ ńlá ni iṣẹ́ yẹn kó wá tó di pé ìgbà tí ìmáàmù tọ́lé àti ọ̀yẹ́jú ọ̀rọ̀ ara ẹ̀ ìjọ rọ́bítà gbé jàmá dìde kí wọ́n lọ ṣèrànlọ́wọ́ síbẹ̀ wọ́n ṣe wọ́n lábùkù. at the end of the day gbọ́dọ̀ ń pè ìmáàmù àgbà ìlú kò gbọ́dọ̀ pé mẹ́nu méjì inú ìjọ rọ́bítà ni a fi sọ fún un. òun wá ìmáàmù tọ́lé ń wá ìmáàmù bàbá wa Habibullah Abdullahi Tijani Ayélára ìmáàmù àgbà àfin sọ̀hún àwọn náà ń wá ní a fi wá pàṣẹ ní aránṣẹ́ sílùú Ògbómọ̀ṣọ́ ta ni ó jẹ́ ìmáàmù tọba yẹn gangan kí ọbọ tó fi ìmáàmù tí wọn ránṣẹ́ pé ìmáàmù Habibullah ní tàwọn kó tó di pé wọ́n lé tọ́líà kúrò nínú ìjọ rọ́bítọ̀. ẹ wàá rí yẹn kó bá jẹ́ wípé bí rọ́bítọ̀ ṣe bá a tọ̀ láti ìpìlẹ̀ tí wọ́n lọ ṣèwádìí tí ń ṣẹlẹ̀ ńlọ bá fún wọn láàyè tó cooperate pẹ̀lú wọn ni ìṣeéṣe kọ́rọ̀ yẹn yanjú ìṣeéṣe kọ́rọ̀ yẹn ti nítumọ̀ yọ wà lórí oyè ní ìṣeéṣe kọ́ wà ń bẹ̀ tí ọ̀bá dẹ̀ ní síbẹ̀ náà ni ìṣeéṣe kó kú ń bẹ̀ wọ́ọ́rọ́wọ́ kálàfíà dẹ̀ wà ẹni wọ́n bá fi sí kún ó fi sí bọ̀ wọn ò fún wọn láàyè wọn ò fẹ́ kán rí òtítọ́ pẹ̀lú òdodo tó wà láàrin ọ̀rọ̀ yẹn pẹ̀lú mufti ìlú Ìwó tí wàá fi hàn wípé sábòsí ò dẹ̀ síbẹ̀ báyìí. ṣé àbòsí kò sí nínú ọ̀rọ̀ yìí báyìí mufti yarí kanlẹ̀ wọn ò gbọ́dọ̀ ṣèdájọ́ kankan tọ́lé ànàndọ́gba àlùmọ̀kọ́rọ́ yín kí ló wàá padà gbẹ̀yìn rẹ̀ wọ́n yọ àáfàá tọ́lẹ́à kúrò láàrin ìjọ rọ́bítọ̀ pé kì í ṣe ìmáàmù Ògbómọ̀ṣọ́ tó bá fi kalẹ̀ nìyẹn kó tó di pé wọ́n gba ìmáàmù wa Habibullah Abdullahi Tijani Ayélára wọlé mẹ́yẹn ẹ̀wà rí yẹn ara iṣẹ́ ribiribi iṣẹ́ olóore iṣẹ́ alálùbáríkà àtijọ́ rọ́bítọ̀ ṣe nìyẹn. ẹ dẹ̀ rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan rere tí ń lọ nílẹ̀ Yorùbá làwọn fi ń pariwo wípé kẹ́nu Yorùbá ṣọ̀kan ìdí tẹ́ fi dá ẹgbẹ́ yẹn lẹ̀ tipẹ́tipẹ́ nìyẹn ìdí tẹ́ fi dá ẹgbẹ́ ìjọ yẹn tẹ́ fi dá kalẹ̀ nìyẹn kí ẹnu àwọn àáfàá ilẹ̀ Yorùbá kókó bó làwọn iléeṣẹ́ tó lè máa kó àwọn ìjọ míì ìjọ tíjọba ti pé méjì pé mẹ́ta ẹ rí pé kò ní nẹ́tù màmá. Sheikh Imran Al-Majid Eleha ìwà mọ̀ pé làákà ìwọ̀n tiẹ̀ lọ bí ọ̀rọ̀ tí wọ́n sọ yìí rárá nítorí pé àwọn gangan ló yẹ kí wọ́n bára wọn sọ̀rọ̀ kí wọ́n lọ darapọ̀ mọ́ ìjọ rọ́bítọ̀. ẹ jẹ́ ká tẹ̀síwájú ẹ rẹ̀ yóò kodoro ọ̀rọ̀ ẹ gbá sírí ọ̀ lèmi fi máa sọ wípé ká má fò lèmi fi máa sọ fún wa pé ẹnikẹ́ni tó bá ti fò síwájú ọkàn fàsìkò ṣòfò lásán ni gbogbo ẹni ó bá ti kẹ́jú tó lọ di ẹ́ndì ó sun dátà náà ni ẹ jẹ́ ká mú láti pìlẹ̀ ká wò kẹ́jẹ́kẹ́jẹ́ ká fi wò ó dópin kí lè rò ọkàn tiyín gangan kí ni kọ́mẹ́ǹtì tiyín
kí lẹ fẹ́ kó ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá kí ni àwọn nǹkan tí ò tí ì máa ṣẹlẹ̀ tẹ́ fẹ́ kó máa ṣẹlẹ̀ kí ni àwọn kan ń ṣẹlẹ̀ tẹ́ mọ̀ pé kò dáa tẹ́ ká yọ kúrò ńbẹ̀ bó láti fẹ́ káwọn àfa ilẹ̀ Yorùbá ṣé kí wọ́n fọwọ́sowọ́ papọ̀ ni àbí kí wọ́n yapa lọ́tọ̀ọ̀tọ̀ ẹ jẹ́ káfa yọ tẹ̀síwájú kan bá wa sọ díẹ̀. tá a bá tètè wá solution ká wá àbájọ sí lẹ́yìn káwọn ilẹ̀ Yorùbá tá a jẹ́ mùsùlùmí àwọn tá a jẹ́ àfa gbogbo ìyá gbogbo ọ̀la ni wa káwọn bí gbé sí ìtọ́ bá jẹ́ nǹkan pa wá papọ̀ kájọ máa ṣe é papọ̀ àní ọ̀nà lọ́wọ́ ilé àwọn kankan bẹ tá a bá sàṣepọ̀ ìyá rẹ̀ ó jẹ wa kọ́dà pẹ̀lú mùsùlùmí kọ́dà pẹ̀lú kèfèrí kọ́dà pẹ̀lú abọ́gibọ̀ pẹ̀lú ìgbà mi ká tó pé láàrin àwa mùsùlùmí sí ara wa ọ̀rọ̀ tẹ̀sùbá ká ló sọ yí ọ̀rọ̀ ọgbẹ́ kọ́ ọ̀rọ̀ gẹ́sù kòtòkò yìí kòtòkọ́ àníkẹjọ́ àwọn ọmọ wọn máa bọ́ ní irú bẹ wá nídìí àṣepọ̀ nígbà ní ìta bá fẹ́ túbọ̀ kàbálẹ̀ ó wà lù gbogbo aláàdọ́ fọwọ́sowọ́pọ̀ ní o sórí bá àti gbọ́ra wa yéyẹ àyè gbọ́ra wa yéyẹ kò gbọ́dọ̀ débi kásẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ kò gbọ́dọ̀ débi kálukú ọmọ àṣẹ tiẹ̀ ní ọ̀tọ̀ọ̀tọ̀ torí pé kásẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ yẹ Ọlọ́run gbógun tì í sẹ́ni tí àwọn mẹ́ta fẹ́ discuss òun ni ọ̀rọ̀ ibi tá n bá lọ ní ẹjẹ́ akọjú sí ẹ má jẹ́ kí àwọn tó yẹ kó dí wa lọ́wọ́ etí mo lè sọ ní ṣókí ní Yorùbá ẹ̀nà kí ni túmọ̀ ẹ̀ ni pé gbogbo ìyapa ẹnu tá n bá ń jọ ṣe é bọ̀ tá a bá rí ní tí ó ní kájọ ṣe papọ̀ ẹjẹ́ àfìyàpẹ̀ ẹnu lẹ̀ káwa náà tó bá yẹ kánná. ẹ gbọ́ ọ̀rọ̀ táfà yìí sọ jáde ti báyìí ẹ rí pọ̀rọ̀ ọgbọ́n ọ̀rọ̀ làákàyè ọ̀rọ̀ ìmàtòyé ni wàláhì tàláhì sọ́bì láhì làṣíláhì láhìláwà ìmọ̀ pé làákàyè bàbá yìí lọ báyìí. torí wọ́n pọ̀ ń di ọ̀tẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wá yọjú wọ́n dá àwọn ọ̀dọ́ àfáà síta ni wọ́n dá àwọn ọ̀dọ́ àfáà síta ni kọ́mọ yẹyẹ mùdírù mọ́ríkàs kọ́mọ yẹyẹ ìjọ rọ́bítọ̀ kọ́mọ yẹyẹ àwọn àfáà wà bí àwọn ìmọ̀ tuntun wà ń bẹ̀ tó jẹ́ gbé bàbá wọn ń bẹ̀ wọ́n dá wọn síta láti mọ yẹyẹ wọn ni ìmọ̀ pé bàbá yìí pé làákàyè wọn lọ bẹ̀ ní táwọn ìjọ rọ́bítọ̀ dẹ̀ ń jà fún náà nìyẹn kí àlàáfíà kó jọba wọn ọ̀sẹ̀ máa ṣe wọ́n ti ń ṣe bọ̀ ọjọ́ ti pẹ́ wọn ẹ̀ṣẹ̀ máa ṣe kálàáfíà kó jọba nílẹ̀ Yorùbá káàrin mùsùlùmí gangan ó tò tí ìjọ wà tó pọ̀ lọ rẹpẹtẹ tí wọ́n bá yapa láwọn ẹnu bìkan àwọn ibi tó ti yẹ kó kóra wọn jọ wà láti find solution sí ṣòro Islam nílẹ̀ Yorùbá àwọn nǹkan tó bá yẹ kó wọ́n agree lé lórí kó wọ́n jọ gbà papọ̀ lórí pé bó ṣe rí nínú Al-Quran bó ṣe rí nínú àdìtì bọ̀ tí wọ́n ti fi ọ̀tẹ̀ wọ́ tí bàbá wa Mùdírù Mọ́ríkàs àtàwọn jàmáà tí wọ́n bá ń ṣe wáàsí kan wọ́n ń sọ́ra wọn ni àwọn jàmáà àwọn eléyọ̀ wá ní iṣẹ́ méjì mọ́ ju wípé ọ̀rọ̀ Mùdírù Mọ́ríkàs làwọn ń sọ wáàsí wọn ni wọ́n ń sọ tí wọ́n bá wúkọ́ pẹ́kẹ́ ni làwọn ń gbé jáde ní à ń sọ̀rọ̀ lé lórí gbogbo jàmáà wọn tí wọ́n fi ń jẹ́ wípé àlàáfíà ò lè jọba àlàáfíà ò lè jọba nílẹ̀ Yorùbá bẹ́ẹ̀ yẹn o ìlọsíwájú òde lè bẹ́sẹ̀ Islam nílẹ̀ Yorùbá bẹ́ẹ̀ yẹn ìlọsíwájú òde bá àfáà kankan ẹ kàn máa ṣẹrú àwọn àfáà rè wá ni ẹ máa ṣẹrú ni pàápàá jùlọ ẹ̀yin gan wà ní tẹ̀síwájú gangan nílẹ̀ Yorùbá ẹni níyì kankan kò sẹ́ni tí ó níyì inú yín tẹ́ bá ń bá a lọ báyìí bọ́tá pé tí bàbá wa Mùdírù Mọ́ríkàs ìjọ rọ́bìtọ̀ bá ń pariwo nílẹ̀ yìí ń tẹ̀lé gbogbo àfáà tẹ̀lé ààyè tó bá ti jẹ́ wípé ẹjọ́ àgírí ààyè tí ìyapa ẹnu bá ti wà tí àgírímẹ̀ bá tẹ̀ tí wọ́n ẹjọ́ sọ ẹjọ́ rún pin síbì kan ni kì í ṣe pé àmọ́ púpù pé mi nímọ̀ wọ́n nímọ̀ bó bá ṣe rí tọ́tọ̀nà lájọ máa gbé e jáde ìtìjọ́ mi bá sọ tó bá right àní takò wọ́n ètò bá kù díẹ̀ káàtó kì í sọ lórí afẹ́fẹ́ ẹ pera yín ọ nínú mítìn ẹ dà kalẹ̀ ẹ jọ sọ láàrin ara yín ẹ rùn síbì kan báwa ti lérò pọ̀ yẹ kó rí nìyẹn lẹ́sìn Islam fi lè rọrùn láti ṣe báwa tá a kà kéwù gan lẹ́sìn Islam fi lè rọrùn kó wu àwọn ẹlẹ́sìn kejì gan ìjà lónìí ìjà lọ́la ìjà lọ́túnla ìjà lánàá ìjà lọ́tún ìjà lósì ìjà láàrin jàmáà díìnì gangan àárín díìnì gangan ọ̀rẹ́ ẹ máa gbọ́ àárín wọn gan ọ̀rẹ́ kò dùn àárín díìnì kíní sí díìnì kejì gan ọ̀rẹ́ ìjà burúkú ni àárín ìjọ kan sí kejì ọ̀tẹ̀ ní abára wọn ṣe àáfàá kan nílùú kan sáàfàá ìlú kejì ọ̀tẹ̀ ní abára wọn ṣe àwọn àáfàá ìlú kìíní sáwọn àáfàá ìlú kẹta ọ̀tẹ̀ ńláńlá ni wọ́n bára wọn ṣe ìwà ń jẹ́ wípé kò sálàáfíà kankan nínú ẹ̀sìn Islam nílẹ̀ Yorùbá
àwọn àwọn ló sì fà á tí òfin sálàáfíà ẹni pé àwọn àfa yìí náà ni ọ̀kọ̀ọ̀kan ni ó sì máa fojú wọn bọ́tà bá wa Ṣèyíkì ẹ̀ bá ń pè Ṣèyíkì Imran Al-Majid Eleha yìí bí ẹni pọ́lọ̀ tí wọ́n ti ń yàtọ̀ o bàbá yìí ti ń sọ jí lójú oorun ẹ jẹ́ ká tó tẹ̀síwájú. làwọn mẹ́tẹ̀ẹ̀ta fẹ́ sọ sẹ́yìn ọ̀rọ̀ mi ò ní wò púpọ̀ etí mo lè sọ ní ṣókí ní Yorùbá ẹ̀ nà kí ni ìtumọ̀ ẹ̀ ni pé gbogbo ìyapẹ́ ẹnu tá à ń bá ń jọ ṣe é bọ̀ tá a bá rí tí ó lè jẹ́ ká jọ ṣe papọ̀ ẹ jẹ́ á fi ìyapẹ́ ẹnu lẹ̀ káwọn náà tó bá yẹ ká náà tọ́pìkì yẹn làwọn mẹ́tẹ̀ẹ̀ta fẹ́ sọ sẹ́yìn ọ̀rọ̀ mi ò ní wò púpọ̀ torí mo dáa kálá tèmi nínú ọ̀rọ̀ kì í ṣe pé mi ni mo ní mo dùn sẹ́yìn àwọn gbólóhùn kan bẹnu lárúbáwá dákun máa lọ àfáà yìí má padà wá mọ́ o àwọn gbólóhùn kan ń bẹnu èdè lárúbáwá àwọn tí ó bá gbọ́ gbólóhùn yẹn yé àti gbọ́ ntọ́lọ́hùn wí yẹn yọ lágbára fún wọn. bí mo ti di ọmọdé yìí kì í ṣe gbogbo ìmáàmù àtàwọn àtàjọ pàdé bí kì í ṣe pé mi pẹ̀lú wọn lájọ wà lórí mọ́ni àjùkan náà o. ẹ ti gbọ́. bá a ti jòkó mi nísìnyí àwọn mọ́ni àjùtọ̀ ọjọ́ àwọn jòkó o nínú mọ́ni àjùkan náà ẹ jẹ́ má pèjúwe wá mọ́ni àjùkan náà là ń pè ní mọ́ni àjù alùsùnnà wal jamaa nínú alùsùnnà wal jamaa náà wọ́n yẹ sọ̀kan náà o. ẹ ti gbọ́ bẹ́ẹ̀ o. àwọn alùsùnnà náà tún yà lọ́tọ̀ọ̀tọ̀ o tí a tún yà pẹ̀lú ara wọn o gbólóhùn kanu sẹ́yìn gbólóhùn yẹn là ń pè ní ikhtilaf gbólóhùn yẹn ni sẹ́yìn à ń pè ní ikhtilaf kú gbólóhùn kejì yẹn sẹ́yìn à máa ń pè ní furqọ ẹlòmíà sì pè ní firqọ sẹ́yìn tala kọ̀kọ́ sunnatun kawniyya kama ya pẹ̀lú ara ẹni kí wọ́n sọ opinion rẹ kémi ọ̀sọ̀ tèmi kí kálukú ní opinion lọ́tọ̀ọ̀tọ̀ sunnatun kawniyatun ntí ọmọ ṣẹlẹ̀ táàlì ilé tí báyìí ni lọ́ba mi bí n sọ pé ní walau sha'a rabbuka laja'ala an-nasa ummatan wahidatan ọwọ́ ni wala yazaluna mukhtalifin illa man rahima rabbuka sórí bá ní yapẹ́nu yẹn lọ́ọ́ yọkù ń bẹ́ẹ̀ ọgbọ́n tí Yorùbá sọ fún ọ pé eyín àtàwọn ń jà mí ń jà ọkọ àti ìyàwó ìgbóra wọn yé ẹ̀gbọ́n àtàbúrò ìgbóra wọn yé àfọ àtọmọ tó ń gbà mí ògbóra wọn yé gbogbo eléyìí ní tí ọmọ ṣẹlẹ̀ ni òun ní jẹ́ sunnatun kawniyya sórí bá àti gbọ́ra wáyé yẹn àìgbọ́ra wáyé yẹn kò gbọ́dọ̀ débi kásẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ kò gbọ́dọ̀ débi kálukú ọmọ àṣẹ tiẹ̀ ní ọ̀tọ̀ọ̀tọ̀ torí pé kásẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ yẹn Ọlọ́run gbógun tì í lọ́ba mi fi sọ pé wala takunu kalladhina tafarraqu wakhtalafu ẹ gbọ́dọ̀ dàbí àwọn kan tafarraqu tí kálukú ṣe tiẹ̀ ní ọ̀tọ̀ọ̀tọ̀ tẹ́ bá tún lọ wáyé. ẹ rí i pé gbogbo ohun tí ìjọrọbítọ̀ tẹ́ ń jà fún nìyẹn yá inú mi dùn pé èdè ti yé bàbá yìí dáadáa Sheikh Imran Al-Majid Eleha èdè ti yé wọn bàbá ti jí lójú oorun tó lójú oorun gbogbo wọn wà tẹ́lẹ̀ wọ́n ti jí lójú oorun inú mi dẹ̀dùn sí torí wípé gẹ́gẹ́ bó ti máa sọ fún pé mi ò kí ń ṣàfà bọ̀ kò ní wù wá kí Islam ó dàrú kò ní wù wá káàrin wọn mọ́ tó táàrin wọn ò bá tó ó rọrùn fún wọn láti capture wa láti gbé wa sóko ẹrú tọ́lá àwọn kan ń ṣiṣẹ́ fáwọn kan nínú àwọn àfáà yẹn àwọn kan ń ṣiṣẹ́ fáwọn kan o àwọn kan ń ṣiṣẹ́ fọlọ́ṣèlú àwọn kan ń ṣiṣẹ́ fún àwọn àrèwá láti jẹ́ pé wọ́n kó wa sábẹ́ níbi kíkó wa sábẹ́ yẹn là ní lẹ́nu mọ́ rárá wọ́n padà wá gba ilẹ̀ àwọn kan ṣiṣẹ́ lótòrí wípé ká ní ṣẹ̀rí àkáníwáká lẹ́yìn káwọn haúsá lè wá jẹ ọ̀gá àwọn fúlàní kò lè wá jọ̀gá lé wa lórí ẹ̀wà nìyẹn kí wọ́n lè wá jẹ ọ̀gá lé wa lórí at the end of the day kàn lé àwọn ọba wa kúrò àbí kí wọ́n pa wọ́n kí wọ́n fi àwọn ìmáàmù tí wọ́n bẹ̀ láti máa darí ilẹ̀ Yorùbá ní kóòtù tí wọ́n bá dá kalẹ̀ náà kí wọ́n kó àwọn àlìkádí wá láti Saudi Arabia àbí láti ọ̀dọ̀ àwọn gbòòrò fúlàní yìí kọ́ máa jẹ olórí wa ẹ rí i pé wọ́n ti lu àwọn nǹkan fún yẹn wọ́n sì ń ṣiṣẹ́ tọ̀ àwa àrùn Yorùbá là nígbà ìní fi ń pariwo pé tí ẹnu bá kò wọn à ní pín yẹlẹyẹlẹ bíjọ tẹ́lẹ̀ wù kó pọ̀ tó táwọn ẹnu bá yapa láwọn àyè kọ̀ọ̀kan díẹ̀díẹ̀ ibi tẹ́nu ó ti kóra wọn pọ̀ gan tó sì lágbọ́yé pé ibi tí ìran Yorùbá ń lọ ní ta gbọ́dọ̀ fèsì nìyí gbogbo lè kẹ́nu yapa tó a gbọ́dọ̀ torí ẹ̀sìn ká gbéran wa ká gbé sábẹ́ ìran míì a gbọ́dọ̀ torí ẹ̀sìn ká gbé ìran Yorùbá ká lọ fi soko ẹrú ká lọ fi sọfà níta a gbọ́dọ̀ torí wípé torí táwọ̀ jẹ
ìtawọ̀ mu ká máa kálù kúránì sódì ká máa kàtí àkàdìtì sódì ẹ rí i pé làákàyè Sheikh Imran Al-Majid Eleha làákàyè wọn ti jí yá torí òótọ́ rẹ̀ ní kí ẹ má sọ òun kò ní kí ẹ má sọ òun tí ẹ bá lè tàwọn yòókù náà jí báyìí ilẹ̀ Yorùbá wà nínú àlàáfíà àwa nódẹ̀ra pípa tí wọ́n ń pa wáyé yóò sì dáwọ́ dúró torí wípé a lè kò sójú kan pé ìkéṣẹ́ ìsìlámù lẹ́ ń ṣe yìí kéde bẹ́ẹ̀ ṣe ń ṣe ìsìlámù ilẹ̀ ń ṣe yìí èyí tẹ̀ ń ṣe yìí láti kó wa lẹ́rú ni láti pa wá run láti gbalẹ̀ wa ní tẹ̀ ń ṣe ẹ wà á rí yẹn ẹ jẹ́ ká tẹ̀síwájú. Ọlọ́run sọ bẹ́ẹ̀ pé innal ladhina farraqu dinahum wa kanu shi'a lasta minhum fi shay' ọ̀rọ̀ àwọn tí wọ́n ya ẹ̀sìn lọ́tọ̀ọ̀tọ̀ tí kálukú ń gbé ìwọ ṣe tiẹ̀ èmi ó ṣe tèmi ìwọ ànábì kò sí tó fẹ́ ṣe pẹ̀lú wọn o. ẹ rí i pé ìtìláàfù lè wà á ṣe lọ́tọ̀ọ̀tọ̀ ní ọ̀gbọ́dọ̀ wà a lè jọ ká sọ̀rọ̀ ká má gbọ́ra wáyé kò túmọ̀ bá àníjọ ṣe ìkankan náà ẹ̀kọ́ tàbí ìmọ̀ ẹ̀yìn tẹ̀ ń gbọ́ mi. sẹ́ẹ̀rí gbogbo ọ̀nà pátápátá lànàbì fi jẹ́ oyé wa pé ká ṣe lọ́tọ̀ọ̀tọ̀ yìí ṣe ń tọ́ da o àìgbọ́ra ẹni yé lè wà a máa gbọ́dọ̀ ṣe ní ọ̀tọ̀ọ̀tọ̀ tí a bá lọ wà ní sànàbì wa Muhammad tí ń sọ pé ala ukhbirukum ẹ jẹ́ sọ fún yín ìtẹ́ẹ̀sẹ̀ tó ń pè ìtẹ́ẹ̀sẹ̀ yẹn the afdal min darajati siyami wa salati wa sadaqa ó ju àwẹ̀ lọ ó ju sàrà lọ ó ju run lọ àwọn sàábẹ́ ní bala ya Rasulullah ìwọ ànábì kìíní afẹ́ gbọ́ ànábì ní salahu dhatil bayn ẹ̀tún àárín ara yín ṣe ìyàbẹ̀nu tẹ́ ẹ bá ní ẹ̀tún sí ẹ má ṣe ní ọ̀tọ̀ọ̀tọ̀ fa inna fasada dhatil bayn ẹ̀rí káàrin ara yín ọ̀dàrú kẹ́ ẹ máa ṣe lọ́tọ̀ọ̀tọ̀ ìyàlẹ̀ haalikọ̀ òun ní máa kó ẹ̀sìn tẹ́ ẹ bá ṣe dànù gbogbo ẹ̀sìn tẹ́ ẹ bá ṣe yẹ wà bàjẹ́ ṣé ẹ mọ̀ pé tí wọ́n wí bẹ̀ fún wa ni pé alìmọ̀ ìyapẹ́ ẹnu ṣùgbọ́n àgbọ̀dọ̀ ṣe ní ọ̀tọ̀ọ̀tọ̀ ikhwata al-iman ṣẹlẹ̀ islam ó gbé tó kalẹ̀ ètò olómi kalẹ̀ ètò bá ti jọ ṣe kọ́dà kámájọ kan náà bá ti jọ ṣe kọ́dà kámájọ kan náà ẹ wà níbi wa Muhammad torí tí máa fa ìníjọsí ńgbà mí elédè tí ọjọ́ra wọn a lè má jọ sí bẹ́ẹ̀ sí ọ̀bájọ́ra wọn a lè má jọ sí bẹ́ẹ̀ bí ọ̀bájọ́ra wọn a lè má jọ sí bí òrí ọ̀bájọ́ra wọn a lè má jọ sí gbogbo tí fa ìjọsìn nu sẹ́yìn gbogbo tí wọ́n fa ìjọsìn yìí ọwọ́ ṣẹlẹ̀ anabi wa jó yẹ nígbà tòun tí bó ti ṣẹlẹ̀ yìí o jọ máa ṣe náà ni o àwọn kí ló ṣẹlẹ̀ nígbà tá anabi gbéra tó kú ní Maka tí ọmọ bàbá Madina bẹ́ẹ̀ bá rántí nínú àwọn tó tẹ̀lé wa ìlànà rẹ̀. ẹni sùúrù náà fà kó tó di pé wọ́n tó tẹ̀síwájú ẹ rí i pé mo máa ń tẹnu mọ́ bí àwọn fúnra mi wípé ọ̀nà wo la fẹ́ gbà ọ̀nà wo ni ìran Yorùbá fẹ́ rìn mùsùlùmí kìrìsìtẹ́nì oníṣẹ̀ṣe àtàwọn tí ò lẹ́sìn náà ọ̀nà wo la fẹ́ gbà ọ̀nà wo la fẹ́ rìn tí ó fi jẹ́ wípé ẹnu wa ó kò papọ̀ lórí ilẹ̀ wa yìí ti ilẹ̀ Yorùbá ta wà tẹnu ó kò papọ̀ lórí ìran Yorùbá gangan tó jẹ́ wípé tí ìran kan bá fẹ́ kó wa lẹ́rú kò ní ṣeé ṣe fún un tí ìran kan bá fẹ́ fìyà jẹ wá kò ní ṣeé ṣe fún un tí ìran kan bá gbéra láti ibì kan tẹ́ fẹ́ fìyà jẹ kìrìsìtẹ́nì láàrin Yorùbá kò ní ṣeé ṣe fún wa tí ìran kan bá gbéra tó lóun fẹ́ fi ìyà jẹ oníṣẹ̀ṣe kò ní ṣeé ṣe látàrí wípé torí pé Yorùbá ni wọ́n fẹ́ fìyà jẹ wọ́n kò ní ṣeé ṣe fún un tí ìran kan bá dìde tàbí táwọn tí ìlú kan bá dìde àbò orílẹ̀-èdè kan yìí pé àwọn fẹ́ fìyà jẹ ìran mùsùlùmí nílẹ̀ Yorùbá tí ò ní ṣeé ṣe fún wọn ọ̀nà ó lálẹ́ rìn ọ̀nà ó lálẹ́ gbà ẹ rí i pé á gbé ẹ̀sìn sẹ́gbẹ̀ẹ́ ìjọmọ Yorùbá yẹn gangan ìjọmọ nìyẹn yẹn ńlá wàá so papọ̀ mọ́ra wa pé tọ̀ Yorùbá kan náà ni wá a gbọ́dọ̀ gbára wa sílẹ̀ ntọ́ bá tabọ́jú tọ́tọ́ tabọ́jú ọgbọ́dọ̀ tabámú ntọ́ bá tabámú ọ̀tabági ọ̀tabámá ọ̀tabẹ́yìn so a gbọ́dọ̀ jọ fọwọ́ sowọ́ papọ̀ láti fi jẹ́ wípé a bọ́ nù wàhálà yìí so tí wàá fi yára ta wípé èyí tó bá fọwọ́ kàn nù wọn o mọ̀ pé wọn ò ṣẹ̀sìn papọ̀ o gbèjà ara wọn gẹ́gẹ́ bẹ́ẹ̀ ló ṣe yẹ kó rí nílẹ̀ Yorùbá bọ́lá bá fẹ́ ṣe wá lẹ́lẹ́sìn kan ni yóò ṣe wá ní látàrí ìgbà ní Muhammad sallallahu alaihi wasallam tọ́lá bá fẹ́ jẹ́ pé ẹ̀sìn kan ènìyàn wà láyé ní àtìgbà ẹni ọba ti ṣẹlẹ̀ kí ló tí ọ̀ṣẹlẹ̀ nígbà yẹn ní Muhammad sallallahu alaihi wasallam táwa ń retí pé kó ṣẹlẹ̀ ẹ̀sìn táyé tó ń lajú sí ti freedom of religion freedom of speech freedom of ibi tó bá wù yẹn láti gbé tí yẹn lọ gbé bẹ́ẹ̀ láì ní dá bẹ̀rù láì ní fa wàhálà láì ní fa fìtínà ẹ̀wà rí ẹ̀sìn báyìí ẹ̀wà wò já amúlò ǹjẹ́ amúlò sàmúlò báyìí ẹ̀rí pa amúlò ẹ̀sìn làwa fi ń bojú ẹ̀sìn yìí gangan wọn á fi dè wá mọ́lẹ̀ ní ẹ fi ń fìyà já àwọn ọmọ ìyá wa ní ẹ fi ń fìyà jẹ wá àwa gangan ní ẹ fi kó wa lẹ́rú ní ẹ fi ń pa wá lójoojúmọ́ tí ẹ ń tú àwọn ìlú mọ́ wa lórí ẹ̀wà rí yẹn ẹ jẹ́ ká tẹ̀síwájú ká gbọ́ ọ̀rọ̀ lẹ́nu Sheikh. alábàṣàbìlà
nínú àwọn tó tẹ̀lé wa Suhaibu Rumi bẹ́ẹ̀ ọmọ òyìnbó ni Suhaibu Rumi nínú àwọn tó wá bá Madina Salman Farisi wa bẹ́ẹ̀ ọmọ Farisi lọ́hùn ní Salman Farisi nígbà wá dé Madina tán ẹ̀ẹ́dì kan mẹ́ta tí mo dákọ̀ wọ́n yẹ sẹ́yìn ànábì èdè wọn ọ̀jọ́ra wọn nígbà wá dé Madina tán wọ́n wá bá Yahudi pàdé Madina wọ́n jẹ́ wọ́n gbé Madina àwọn ará Farisi ará Rómù ará Áfíríkà ará Yahudi Madina nígbà tí wọ́n pàdé Madina kí lànà bí ṣe wọ́n jọ dòkó wọ́n sì bófin jáde òfin wọn ni wọ́n gbé jáde òfin tí wọ́n gbé jáde ni wọ́n ń pè ní Sahifatu al-Madina ìtumọ̀ ẹni pé ìwé òfin tájọ máa fi gbé Madina àwọn tí ọ̀jọ́ra wọn lédè tí ọ̀jọ́ra wọn níwà kọ́dà Yahudi àti mùsùlùmí wọn ọ̀jọ́ra wọn lẹ́sìn tẹ́ bá wọ lọ wọnú báńkì òfin yẹn tẹ́ bá wọ tà níbi òun bẹ̀ nínú òfin yẹn ni pé lil Yahudu dinuhum Yahudi ọmọ ṣẹ̀tì ẹ̀ wal muslimina dinuhum mùsùlùmí ọmọ ṣẹ̀tì tiwọn náà illa man zalama wa atin àfẹ́ni bá sàbòsí lábàjá ẹni bá ṣẹ̀ lábàjá nínú tí wọ́n ṣe lófin jọ́nà lọ́hùn wọ́n sọ pé gbogbo ẹnikẹ́ni o tájọ fọwọ́sowéjì o gbogbo bá fẹ́ jà ábìjà rẹ̀ ni o tí a bá sàbòsí fún àgbà lé ni o gbogbo ọmọ ìjà wa náà yóò bí jà wa o bí a bá sàbòsí fún wa náà yóò gbà wá lé ni sẹ́yìn mọ̀ pé wọ́n ti gbẹ́sìn sí ẹgbẹ́ kan wọ́n wá ń ṣètò bí ló ti ní àlàáfíà ọ̀dà kò jẹ̀mọ́ nígbà tá a nẹ́bí wá sí ilé yìí tí wọ́n wá ní. ẹgbẹ́ gẹ́gẹ́ bí náà ń pariwo látẹ̀yìn ní tí bàbá wa Mudiru Markaz ṣe ń pariwo nìyẹn ní tí bàbá wa Akeugba Gold ṣe ń pariwo nìyẹn ẹwà rí yẹn ẹni pé tẹ́mínà dẹ̀ ń pariwo bọ̀ látẹ̀yìn ní sọ pé tá a bá wo fọ́nrán tuntun tán àwọn olórí aládùúgbò kẹ́yìn ẹ má jẹ́ kó sú ẹ má jẹ́ kó rẹ̀ wá wo dátò ni wọ́n wà láfíà òní jẹ wáyà tá a bá wo fọ́nrán tuntun tán ká tuntun wò ká wá padà sẹ́yìn ká lọ wọ àwọn fọ́nrán tá a ṣe sẹ́yìn ẹ̀ wà máa jẹ́rìí sọ̀rọ̀ tí à ń sọ yìí yóò tún wá máa yé wa sí dáadáa wípé kò sí ní ta nídìí ilẹ̀ Yorùbá o ju ìfọwọ́sowọ́pọ̀ nínú ìsìláàmù ìfọwọ́sowọ́pọ̀ gbọ́dọ̀ wà ẹ dẹ̀ rí pé láàrin àwọn kìrìsìtẹ́nì náà fi dá kàǹkalẹ̀ Christian Association of Nigeria láti fọwọ́sowọ́ láti fi kò lókun ẹwà rí yẹn sí yìí tí fi ń jẹ́ wípé ẹ má jẹ́ ká tanra wa bẹ́ẹ̀ bá fọwọ́ kẹyọ̀ kan ní wọn gbogbo ilẹ̀ fọwọ́ kàn gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà lọ ẹ̀kẹ́sìn ìsìláàmù náà rí tí ẹ̀sìn oníṣẹ̀ṣe náà ní tiwọn náà tẹ́sìn mẹ́tẹ̀ẹ̀ta ìbá wa dúró wọ́n tún wá jọ fọ́ọ̀mù agreement láàrin ara wọn náà gbogbo tó bá ti yẹ ká forí balẹ̀ fúnra wa wípé ká gbẹ́sìn sẹ́gbẹ̀ẹ́ kájọ jókòó papọ̀ káláfíà lè wà nílẹ̀ Yorùbá yóò tún wá wà ẹ̀rí pé tá à ń pariwo bọ́ nìyẹn ní táwọn ìjọ rọ́bìtọ̀ dẹ̀ ń pariwo náà nìyẹn tí bàbá wa Akeugba Gold tẹ́ ń pariwo gbogbo gbà nìyẹn tó fi di pé wọ́n ń sọ bàbá lórúkọ kórúkọ wọ́n ń pè wọ́n ní tí wọ́n jẹ́ tó wá jẹ́ pé àwọn tí wọ́n ń lo àníyàn wípé ní tí wọ́n jẹ ní tí wọ́n jẹ́ ní tí wọ́n mú ní tí wọ́n ná ní tí wọ́n lò ipò làwọn ń wá kiri owó ni à ń tojú bọlé káàkiri tó jẹ́ pé àwọn yẹn ni wọ́n ń lọ tojú bọlé Haúsá tí ń tojú bàdà àwọn bòròró kó máa gbó fáwọn bóyá wọ́n ń fi wọn lọ́kàn balẹ̀ pé àwọn ó gbéran Yorùbá fún wọn ẹ rí i pé kò lè ṣeé ṣe àlẹ́jẹ́ lè gbogbo ẹ̀ náà làwọn èèyàn ń sọ kò lè ṣeé ṣe ẹ̀ lè kó ràn Yorùbá lẹ́rù ní táwọn ń sọ yẹn táwọn afẹ́kọ́ ṣẹlẹ̀ ní wọ́n ń sin àfa Sheikh Imran Al-Majid Eleha ìwà ń sọ ń sìn báyìí ẹ rí i pé bàbá ti sọ jí wọ́n ti sọ jí dáadáa ẹ jẹ́ ká tún tẹ̀síwájú. àwọn kírísítẹ́nì àdúgbò rẹ̀ wọ́n mọ̀ nà wọ́n ètò àlàáfíà lànà bí ṣe sílùú yìí bóun láti rí eléyìí inú tíra wa tí mùsùlùmí ọwọ́ wà ládùúgbò kan táwọn àdúgbò wà ní lálàáfíà mọ́ pẹ̀lú ẹni tí èsì mùsùlùmí ká tó wá pé mùsùlùmí ọmọ ìyá rẹ̀ ẹ wo ọ̀rọ̀ kásẹ̀lẹ̀ ẹjọ́ kan tẹ́ẹ̀tì mọ̀ pé wọ́n fẹ́ mú ẹ̀rí lé wa tẹ́ẹ̀lì mọ̀ pé ó kọ́ òní tuma ẹni tí ó bá ti ṣẹbọ láàrin wa tẹ́ẹ̀rì ẹ̀sìn rẹ̀ tí ó lẹ́bọnú láàrin wa ọmọ ìyá amájẹ́ o àbí mùsùlùmí tó bá dẹbọ mẹ́rù láàrin kí sára wa o gbogbo àwọn tẹ́ bá ní káwọn bá di kílíà tí wọ́n ń kírun tí wọ́n ń gbàwẹ̀ tí wọ́n bá di kílíà wọn pé wọ́n ẹgbẹ́ sẹ́ mùsùlùmí ìtumọ̀ ẹni pé ẹbọ wà nínú ọ̀hún ṣé ẹni gbogbo ẹni tí ó bá lẹ́bọ lẹ́rù mùsùlùmí ó kọ́ tó bá ní ọjọ́ àjọmọ̀ sí ni àwọn bá di kílíà tí wọ́n ń kírun tí wọ́n ń gbàwẹ̀ tí wọ́n bá di kílíà wọn pé wọ́n ẹgbẹ́ sẹ́ mùsùlùmí ìtumọ̀ ẹni pé ẹbọ wà nínú ọ̀hún ṣé ẹni gbogbo ẹni tí ó bá lẹ́bọ lẹ́rù mùsùlùmí ó kọ́ tó bá ní ọjọ́ àjọmọ̀ sí ni kí ló dé sọ bẹ́ẹ̀ ṣé rí àwọn tí wọ́n gbé kọ̀sẹ́gbẹ́ àwọn ilé ìwọ̀n ọmọ tí wọ́n sọ ẹgbẹ́ tí ń bẹ dípẹ́ àwọn ẹgbẹ́ kan jẹ́ al-muhajirun àwọn ẹgbẹ́ kan jẹ́ ansar wọ́n bá lógúnjọ́ kan nígbà wọn lọ sógúnjọ́ kan ìkan nínú àwọn muhajiri Mẹ́kà ọ̀rọ̀ bá dùn wọn àti ìkan nínú àwọn ansar Madina lọ́ba gbígbàjú fún wọn fáyì ọ̀kan náà wọn nílẹ̀ kàríkà ara Mẹ́kà kẹgbẹ́ ara Madina létí lọ́wọ́ lẹ́yìn ara Madina kí ẹ wọ́ ara Mẹ́kà yọ lọ́wọ́ Madina báwo làwọn Mẹ́kà lọ́wọ́ ní ànígbà sẹ́yìn kó ti di ara Mẹ́kà ara Madina al-muhajir wáyé àwọn ọkùnrin kan wà lọ́wọ́ ya Rasulullah wọ́n ti dá wà láyọ̀ Ànábì ní wà láyọ̀ ló ń dẹ́rẹ̀ ó ní wọ́n sọ pé wọn náà ara Mẹ́kà fi dára Madina létí àwọn ará Madina wọn fẹ́ tó sẹ́yìn ara Madina wọ́n bí jà ara Mẹ́kà fẹ́ tó sẹ́yìn ara Mẹ́kà wọ́n bí jà ara Mẹ́kà Ànábì ní àhà kí ni ń ṣe wọn kí ni ń bá kí dàwọn ha ìtẹ̀sẹ̀ yọ̀ dẹ̀ pàtìfà innaha mutina
jahiliya muntina ìwà ìmọ̀kan paraku tí ń rùn òun lè ń wì ẹ dákun láàrin mùsùlùmí méjì nù ara maka dára wọn mọ̀lẹ́tọ̀ báwọn kan ti ń pera wọn ládùsúnà dáwọn pera wọn sálábí ara mẹ́dínà dára wọn mọ̀lẹ́tọ̀ báwọn kan ti ń pera wọn ládùsúnà tí ń pera wọn ní ìkọ̀wá ní àgbọ̀dọ̀ nára wa bí ara maka dára mẹ́dínà lè rí ẹni bá wá fẹ́ gbóhùn òbí jọmọ ìyá àwọn tó fẹ̀sì sí mọ́ a sọ fún wọn náà pé fa inna fihi jahiliyatan muntina ìwà ìmọ̀kásẹ̀ kù sí la ọ̀pọ̀tà ìmọ̀ àwọn ọ̀rọ̀ yìí ó lé di dánú tíra wa ẹ wo ọ̀rọ̀ tó bá tóbi ọ̀rọ̀ tó wo àwọn sábẹ́ ń sọ ọ́ lẹ̀ ní tìtorí kí wàhálà má ṣẹlẹ̀ ọ̀rọ̀ ńlá wọn sọ lẹ̀ ẹ wo wọn lọ Mákà lọ́dún kan nígbà tí wọ́n dé Mákà àsìkò yẹn jẹ́ àsìkò Usman bin Affan wọ́n bá dé Àràfá nígbà wọ́n dé Àràfá Usman bin Affan lọ́ba ká yìí la lọ́ba kẹ́ra kàmẹ́rin níjọ́ Àràfá yọ kálá sáyì lọ́ba kẹ́ra kàmẹ́rin níjọ́ Àràfá abúlé fún mọ̀sùlùmí wa bẹ́ẹ̀ àyìnká mi wọ́n ń pè ní Abdullah ibn Sidan lọ́ba abúlé fún mọ̀sùlùmí gbé abúlé fún mọ̀sùlùmí sábẹ́ mọ̀ ní ọ àlùfáà máa kẹ́ra kàmẹ́rin láyìí la ó tún kẹ́ra kàmẹ́rin ní alásàdì jẹ́ àdìdé sí àyè wọ́n kó sí báwọn kí abúlé fún mọ̀sùlùmí abúlé mọ̀sùlùmí ní tọ́ bá sì ṣe sí ọ̀ dá wà lálẹ́ ọ̀ wà dáa ní mùsùlùmí rú ẹ pè sákèsí pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni ìrún ló sì kí wọn wọn sì pè sákèsí pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìjọ kan Málíkì wà mọ́sálásí ọkọ alásàrì kan nǹkan ọ̀yàn jẹun lọ́lẹ́ alásàrì arákùnrin kan sì wọlé ó sì ká alásàrì tán ọgbọ́n kéwú díẹ̀ bí Málíkì ní wọn jẹ́ lábáyé tí wọ́n jẹ́ lábáyé lárákùnrin bá tó takùn síbi sáfún lọ́wọ́ tó gbèrò mi dúró ó ti ṣe àdáwà bá tó kírun lọ wọ́n bá lọ fún Málíkì pé ọkùnrin yìí tó kírun ní lẹ́yìn alásàrì Málíkì sì dákẹ́ wọ́n ní ìfọwọ́ ìsọ̀rọ̀ ní ó ní wọn tó wòye ọgbọ́n tó ń sọ ní àráyíká lè rí ẹni ha abudan sọ́yìn òun ní kọ́sẹ́lé àjọ ọkọ̀ kí ni nǹkan tó pèsè àkẹ́sì tí ẹ bá wọn táwọn sábẹ́ yìí sí àtàwọn tábì wọ́n ń dáàbò bá burú ni àwọn ọgbọ́dọ̀ jòkó tí pàmò sábúrú ìwọ́tà lè máa tí a bá dọ̀wọ́ àfáwà gbà Sheikhul Islam Ibn Taymiyyah àtàwọn ìmọ̀ ọ̀gbọ́. ẹ gbọ́ ọ̀rọ̀ olórí alálùbáríkà tí bàbá yìí tún sọ jáde ẹ gbọ́ bẹ́ẹ̀ wípé àwọn sábẹ́ yẹn ń dáàbò bo aburú ni pé àwọn ò gbọ́dọ̀ máa gbè lẹ́yìn aburú ẹ wá wo táwọn mufti ìlú wo ń ṣe oníyàwó mẹ́ta Yelma wọ́n pọ̀ rẹpẹtẹ ẹ wo tí ń ṣe fún àwọn jẹ̀mọ́ arọ́bítọ̀ ẹ wo tí ń pè àwọn bàbá àgbàlagbà yìí tí ń pè wọn ò ní mà kankan táwọn àgbàlagbà kọ̀ọ̀kan náà sì tún kún láàrin wọn ọ̀nà wo lè wá fẹ́ rìn tí ìran Yorùbá tó fẹ́ fi lálàáfíà tí Islam fẹ́ fi pé tẹnu yín fẹ́ fi kò tẹ́gbẹ́tógun bá fẹ́ jà wá gangan ogun òní rí wa jà èyí gangan ti dàrú láàrin ara yín ẹ̀rìgbẹ́ ti sọ sẹ́yìn láàrin dínì gan wọn ọ̀rẹ́ pẹ̀lú ara wọn ká tó pé dínì kíní àti dínì kejì ìjọ kíní àti kejì ká tó wá fi wé ìlú kan sílùú kejì ẹ̀wà rí yẹn ẹ̀wọ̀ orúlù Ìwó ń ṣe sílùú Ìlọrin ẹ̀rì pé Mufti dúró wípé àwọn number 1 gbogbo ilẹ̀ Yorùbá ni láti jẹ́ pé gbogbo tí bá lọ dídàrú làwọn ń dàrú wọn ò gbà fún ìlú kankan ẹ̀wà rí yẹn sí báyìí gbogbo wa yìí bá sì ń ṣe ẹ̀rí pé ojú òdo ìpínlẹ̀ àtẹ́pọ̀ ní bàbá mùsùlùmí ilẹ̀ Yorùbá ni nígbà tó pọ̀ nǹkan ló bìràn Yorùbá ni tí ọmọ fọ́sọ̀yà ẹ̀wà rí yẹn tí wàá yẹ kó rí bẹ́ẹ̀ ẹ̀rí wípé lẹ́yìn tó ju Mufti ìlú Ìwó lọ àfáà tí ń sọ̀rọ̀ yìí ó ju Mufti ìlú Ìwó lọ by far Mufti Ìwó ọmọ kéwú rárá lẹ́gbẹ̀ẹ́ bàbá yìí inú mi wá dùn pé bàbá yìí Ọlọ́run ti ń fi làákàyè yé wọn ọgbọ́n bàbá yìí ti sọ jí làákàyè wọn ti sọ jí tí wọn bá lè tọ̀ ọ́ lọ́nà tí wọ́n gbà sọ kalẹ̀ yìí ilẹ̀ Yorùbá gbọdọ̀ ní rọrùn torí ara àwọn tó jẹ́ olórí níbi ìjọ àwọn mufti yìí náà nìyí níbi ìjẹ́mọ́ wọn níbi táwọn oníyàwó mẹ́ta wà àwọn Yelma wà tí gbogbo wọn wà tí wọ́n ń sàbùkù wa àfa ilẹ̀ Yorùbá pátápátá ara àwọn tọ́jọ́ gàmbẹ̀ náà nìyí kọ́lọ̀ wọn á jẹ́ kí bàbá yìí ó lè ṣe iṣẹ́ yẹn láṣẹyanjú kọ́lọ̀ ọba kọ́mọ̀jẹ́pọ̀ kàn fẹnu lásán sọ ọ́ ni tí ò ní fi ṣe wà wù tẹ́ bá sì wò ó gan fídíò yìí ó ti pẹ́ díẹ̀ àbí kọ́ mọ̀ pẹ̀jú bó ṣe yẹ lọ ǹjẹ́ ìfẹ́kìtì wà ní ọ̀rọ̀ tí bàbá yìí sọ pẹ̀lú tí ń ṣẹlẹ̀ láàrin Yelma láàrin àwí tí ń pe bàbá wa Mùdírù Mẹ́ríkàsì ní dẹ̀dẹ̀rẹ̀wú oríṣiríṣi orúkọ tí ń sọ bàbá yìí tá bàbá yìí bá wà láàyè tí ń wà láàyè tí ń sì wà nù jọ̀kan náà pẹ̀lú àwọn ọ̀dọ́ àfáà yìí tí ń yẹ̀yẹ́ àwọn àgbàlagbà yìí ṣé kò yẹ kí wọ́n dá wọn lẹ́kun ṣé kò yẹ kí wọ́n dá wọn lé ṣé kò yẹ kí wọ́n pe ìfẹ́ padà sáàrin àwọn àfáà ẹ rí i pé wọ́n káwọ́ lẹ́ná wọn wo gbogbo wọn ni àwọn àgbà kan ń ṣe tí wọ́n gan ẹ jẹ́ ká tó tẹ̀síwájú. ọ̀rọ̀ kásásìpọ̀ ó lákọ̀ọ́kọ́ ń tọ́ lágbára jù lẹ́yìn kalimatu shahada òun ni kí mùsùlùmí ọjọ́ yọkan ó sì mẹ́rin wá ọlọ́run ọba sọ pé ní wà tasimu bi hablillahi jami'an wa la tafarraqu innal ladhina farraqu dinahum wa kanu shiya'a lasta minhum
ولا تكونوا كالذين تفرقوا واختلفوا من بعد ما جاءهم البينات nípa yọ̀rọ̀ mi ṣe rí àwọn kankan bẹ tá a bá ṣàṣepọ̀ ìyá rẹ̀ ó jẹ wá kódà pẹ̀lú mùsùlùmí kódà pẹ̀lú. yá ẹ wo ọ̀rọ̀ tí mò ń sọ bọ̀ látẹ̀yìn inú mi á dùn síbi tí Sheikh Imran Al-Majid Eleha ibi tí wọ́n bọ̀rọ̀ wọn dé ẹ rí i pé tèmi ń pariwo bọ̀ látẹ̀yìn nìyẹn ní táwọn ìjọ́rọ́bítọ̀ náà ń pariwo nìyẹn bàbá wa kí ó gba góòlì tẹ́ ń pariwo nìyẹn tẹ́ ń ṣe wá sílé lórí pé a gbọ́dọ̀ fọwọ́sowọ́papọ̀ tí ẹ bá fẹ́ kí ìyà ó jẹ mùsùlùmí ìyẹn àkọ́kọ́ tẹ́ ẹ bá fẹ́ kí ìyà ó jẹ ìran Yorùbá lápapọ̀ ibi kíra kíyà ó jẹ ìran Yorùbá ni pé kí wọ́n padà gba ilẹ̀ wa àti mùsùlùmí àti kìrìsìtẹ́nì àti oníṣẹ̀ṣe kí wọ́n sọ bú wa dẹrú àfi ká fọwọ́sowọ́papọ̀ àfi ká fi kùn lukùn ká fi mọ̀ ṣe mà torí pé ẹ̀yin náà ti sọ bí wá sí yín sí pé ìgbà táwọn ẹ̀dẹ́ Muhammad sallallahu alaihi wasallam tán lọ Mẹ̀dínà tán kó lọ Mẹ̀dínà pé wọ́n boríṣiríṣi ẹ̀sìn pàdé níbẹ̀ wọ́n sì boríṣiríṣi àwọn èèyàn pàdé oríṣiríṣi ẹ̀yà wọ́n wá jọ jókòó lẹ̀ papọ̀ ìyẹn fi gbófin míì jáde ṣé làákàyè ti wọ̀ lọ́bẹ̀ ń bì ni ṣebí ilẹ̀ fi ṣe wá sí jáde yìí ṣé ọgbọ́n tiwa ọ̀lọ́bẹ̀ ni sáwọ̀ ọ̀fẹ́ kílẹ̀ Yorùbá tòrò ni ṣé gbogbo wa la fẹ́ dọ̀gá tẹ́lẹ̀ Yorùbá ni ṣé kò ní sẹ́ni tọ́lọ̀ yíyàn lọ́gàá kò ní sáwọn tọ́lọ̀ yíyàn lóyún ọmọlẹ́yìn gbogbo wa la fẹ́ dọ̀gá papọ̀ ètí ń dààmú kálukú nìyẹn wọ́n dàbí ẹni pé àwọn kan tún ń ṣiṣẹ́ fáwọn kan lábẹ́lẹ̀ ẹ̀já tẹ̀síwájú. kódà pẹ̀lú abọ́gibọ̀ ọ̀pẹ nígbà míì ká tó pé láàrin àwa mùsùlùmí sí ara wa sẹ́ni gbólóhùn tá a bá fẹ́ dáàbò bẹ̀mí hifsun nafs á dáàbò bẹ̀mí àjọṣepọ̀ lọ́lẹ́bí sẹ́ o ó lè fẹ́ yọ wàhálà kan ṣẹlẹ̀ lẹ́kọ̀ọ́ jọ ní ẹ̀sán gbogbo ilé rẹ̀ sí ìgbà tó dìgbà kan wọ́n lọ ká gbogbo wa mọ́lé tọ̀ sẹ́ńgbà tí wọ́n sọ wá kọ́lé sẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ̀ tèmi ẹnìkan máa ń kọ́lé sọ̀rọ̀ kan bẹ̀rù pé ní babaláwo lòun ó sì lóun kí wọn lọ́sọ̀ọ̀sì wọ́n mọ̀ bá wo ni sẹ́ẹ̀mà pé gbogbo aláwọ̀ sẹ́mi tẹ̀lé pé wọ́n ti ní dẹ́sítì yìí o sẹ́ẹ̀mà pé ó ti di ọ̀rọ̀ hifsun nafs afẹ́ dáàbòbò ẹ̀mí wa gbogbo ọ̀rọ̀ Boko Haram ọ̀rọ̀ bẹ́ẹ̀nìtì hifsun nafs ni ọ̀rọ̀ yìí sọ̀rọ̀ ẹ̀sìn mọ́ ọ̀rọ̀ bó láti dáàbòbò àwọn èèyàn tó wọ̀ ní báwọn tó lè yíyẹ mímọ́ nínú tó jẹ́ sàṣepọ̀ nínú tó karamati insaniya sẹ́ẹ̀mà pé kálukú ló lọ́wọ́ tiẹ̀ ni ìjọkíjọ tá a bá dáàbò bọ ọmọlúwàbí wa má wàhálà ṣẹlẹ̀ sẹ́ẹ̀mà pé nísìn àwọn vice chairman wa wọ́n débi ẹ̀ka wọ́n sọ̀rọ̀ wọ́n ní ọ̀rọ̀ jáàbù ọ̀pá ogun àbábọ̀ èmi fẹ́ẹ́ bí yín lè ọmọ ilẹ̀ Yorùbá làwà náà ilẹ̀ Yorùbá làwà ọ̀rọ̀ yóò bá tàtọ́ bá jẹ́ Haúsá àwọn èjì ń sọ yóò padà tàtọ́ bá yà wọlé bàtà lílu kò sáà fún àkànnú ẹ̀sìn tí ó takò jáàbù tí a bá láàfẹ́ sí o ọjẹ́ Sufi o ọjẹ́ Salafi o ọjẹ́ Ikhwani o ọjẹ́ alásàlátù o mi ò rò pàápàá àkàlẹ̀ wa nú ẹ̀sìn yìí kọ́ takò tó bá fi lè takò jáàbù bóyá kì í sáfà ṣe mọ̀ pé nísìn láàrin eléyìí kàrámà àwọn ọmọ ọlọ́fẹ́ sọ níjọ́ tá a bá sọ kàrámà yẹn gbogbo ọjọ́ tẹ́kíní àjọ parapọ̀ ní ọ̀rọ̀ tẹ̀sùbá kan sọ yìí ọ̀rọ̀ ọgbẹ̀kọ́ ọ̀rọ̀ gẹ́sù kòtòkò kí ìrùtọ̀kọ́ àníkẹjọ́ àwọn ọmọ wọn máa bọ́ ní irú ìgbà wa nídìí àṣepọ̀ nígbà míì tá a bá fẹ́ túbọ̀ kàbálẹ̀ ó wà lù gbogbo aráàlú ọ̀fọwọ́sowọ́pọ̀ ní o màsọ́ọ̀lì wa mọ̀ bóyá kì í sábà ṣe mọ̀ pé nísìn láàrin eléyìí kàrámà àwọn ọmọ ọlọ́fẹ́ sọ níjọ́ tá a bá sọ kàrámà yẹn gbogbo ọjọ́ tẹ́kíní àjọ parapọ̀ ní ọ̀rọ̀ tẹ̀sùbá kan sọ yìí ọ̀rọ̀ ọgbẹ̀kọ́ ọ̀rọ̀ gẹ́sù kòtòkò kí ìrùtọ̀kọ́ àníkẹjọ́ àwọn ọmọ wọn máa bọ́ ní irú ìgbà wa nídìí àṣepọ̀ nígbà míì tá a bá fẹ́ túbọ̀ kàbálẹ̀ ó wà lù gbogbo aráàlú ọ̀fọwọ́sowọ́pọ̀ ní o masọ́ọ̀lì wa mọ̀ lọ́bẹ̀júwe àwọn aládùúgbò àní sùkúù afẹ́lọ́bàjọba àní kí ẹ̀kọ́ sùkúù fún mùsùlùmí ẹ̀kọ́ sùkúù fún àdúgbò ní ẹ̀kọ́ sùkúù fún community wa ìjọba ẹwà bá da títí community wa ẹ̀dẹ́kun tí bá yín máa bá sún fíjà ibẹ̀ ní kájà ibà kí ní kájà sáàlẹ̀ sàṣepọ̀ sẹ́mọ̀sẹ́ ló wáyé kò ní wáyé àwọn kan wọ̀nyí wọ́n sọ àṣepọ̀ wa di ọ̀ràn yẹn ní àárín ara wa mo rántí ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ ní ọdún mélòó sẹ́yìn kí ni ìṣẹ̀lẹ̀ náà níjọ́ tí sheikh wa wọ́n ti dìde níjọ́ tí àwọn kan fẹ́ ṣe fíìmù tí wọ́n sọ ní kí wọ́n sọ fíìmù lẹ́jọ́ náà àmì rẹ̀ gbogbo mùsùlùmí náà kí wọ́n ṣe náà àti alùsùnà o àti onísúfì o àti sáláfì o àti oníláwàní o àti igbá o gbogbo wọn kọ́ ọjọ́ náà ó wọlé àyè wọlé àwọn tí wọ́n ti rí ìlú ọ̀bẹ̀rẹ̀ níjọ́ta àti ilé fẹ̀nukù bẹ́ẹ̀ mọ́ kí láti ṣe yọrí mọ́ níjọ́ta àti ilé fẹ̀nukù mọ́ kí láti ṣe yọrí mọ́. ẹ gbọ́rọ̀ tí àáfàá yìí sọ jáde ẹ̀yìn gbọ́rọ̀ ìmọ̀gbọ́dá ní múlàká ìdání kí ni ìjọ dókítà ń pariwo bọ̀ látẹ̀yìn kí ni bàbá wa Akéwùgbà Gold kí ni ẹ ń pariwo bọ̀ látẹ̀yìn tí wọ́n sọ bàbá yẹn lórúkọ kórúkọ tí wọ́n sọ bàbá wa Mudiru Morikas pẹ̀lú àwọn jẹ̀mọ́ àwọn tí wọ́n sọ lórúkọ kórúkọ ṣebí náà ni Sheikh Imran Al-Majid Eleha wa ń sọ jáde yìí tápẹ́lá káyì wọn bá lọ bẹ̀ láti jọ yìí sọ yẹ káwọn míì ò tún máa dájọ́ míì kàdé bí ìjọ dókítà yìí náà lẹ́ẹ̀kan máa kúnra wọn bẹ́ẹ̀
lẹ́yìn ọba lè sọ tọrọ àwọn sọ tọrọ fún yín o torí mi ò kí ń sáfà mi ilẹ̀ kí ń sọmọ kéwú a máa bá yín sọ òótọ́ ọ̀rọ̀ ẹ̀yin gangan lẹ́lọ́ darapọ̀ mọ́ ìjọ rọ́bítọ̀ lẹ́nu yín ó fi ṣọ̀kan ẹ̀rí pé mufti ìwọ ń sọ kò sí dókítà lára wọn kò sí pòfẹ́sọ̀ lára wọn ẹ̀yin náà lẹ́lọ́ darapọ̀ so àṣìgbọ́dọ̀ máa kílẹ̀mù pé mi mọ̀mọ́ kéwú ju èmi làgbà èmi ni wẹ́ èmi lẹ́yìn ẹ darapọ̀ ọlọ́run ni ó ṣe ètò ẹni tí ó jọ̀gá ọlọ́run ni ó tò ọlọ́run ló máa tó láàrin yín o bọ̀tẹ́yìn bá dúró pé ẹ̀yin lẹ́yìn lọ yunifásitì ẹ̀yin lẹ́yìn jẹ́ ẹnjìníà lẹ́jẹ́ dókítà lẹ́jẹ́ jọ́ọ̀jì lára yín ajẹ́pẹ̀yìn ń fi pàṣẹ́ntì tó nìyẹn pé ẹ̀yin ń jà fún wájú ẹ̀ ìjà fẹ́sìn mọ́ ìjà pé kẹ́yìn ọjà síwájú kẹjá síwájú ní tẹ̀ ń jà ẹ̀ ní wò yẹn bá fẹ́ kí ilẹ̀ Yorùbá yóò túbà kó tòṣẹ̀ káàrin Islam ọ̀dà ẹ̀ ní wò yẹn tó kálukú bá ti wá ń jà fún yẹn ẹ̀ rí pé àlàáfíà ò lè wà nínú ẹ̀sìn Islam gan àlàáfíà ò lè wà sọ́wọ́ à ń sin ni bóyílẹ̀èdè yìí ṣe ń dàrú ẹ check ẹ̀yin àfà bóyílẹ̀èdè yìí ṣe ń dàrú ẹ check ẹ̀sìn Islam ẹ wá wo gbogbo àgbáyé pátápátá ẹ wo àwọn orílẹ̀-èdè tí ń dàrú ẹ̀sìn wo ní ń dàrú gan-an ẹ rí pé ẹ̀sìn Islam ni ẹ jẹ́ ká tẹ̀síwájú. ọ̀pọ̀lọpọ̀ ọ̀gbẹ́ náà ẹ̀sìn wọn wọlé ti àríwá ni láti má lè gbàgbà láti kẹ́sì ẹ wo àwa súnmọ́ àwọn Haúsá dáadáa a sì ń bá wọn sí dáadáa ẹ wo sẹ́tì àwọn tó wá láti ilẹ̀ Haúsá bẹ́ẹ̀ bá wo sẹ́tì wọn ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọn ṣé kí wọn tó jókòó yìí ìmáàmù nẹ́sùn Islam làbújá lò alùsùn náà làwọn. bàbá tó kúlẹ̀ yìí look forget about it I'm coming ẹ tó kúlẹ̀ yìí lẹ́gbẹ̀ẹ́ wọ̀nyí ọmọ bàbá tó ayé wò ó ṣí tọ́jà bí aṣojú òun ló jókòó lẹ̀ o bàbá tó ayé jókòó lẹ̀ yìí ọmọ ṣẹ́nu bàbá kàlẹ́ ìbùnmi òun ló jókòó lẹ̀ o sẹ́wáyé tó jókòó lẹ̀ yìí ọmọ ṣẹ́nu nasiru kamara òun ló jókòó lẹ̀ o táwọn ọmọ ẹsẹ̀ ní tìlẹ̀ náà ní Kaduna kí ló wájú ṣe àjọ ní òkú níyì wọ́n ìjọ òun bẹ́ẹ̀ lé yóò bá ẹ bá sì rántí bí ọdún mélòó sẹ́yìn tí ìṣẹ́fọ́ rẹ̀ sọ́dọ̀ mi kó gbogbo wọn lá nídìí àwọn mufilẹ̀ yóò bá àwa nídìí àwọn àbá tí wọ́n máa darí ẹ̀sìn ilẹ̀ yóò bá àbá àwọn gan ní darí ẹ̀sìn ilẹ̀ yóò bá tí mo fi ní méjì àbẹ́ ẹ̀kọ́ ni lẹ́yìn ní ìdílé méjì nìsín àwọn ìmáàmù gbogbo ọ̀dọ́ ní ìdílé méjì ọ̀bá yẹ ọba ìmáàmù fi dẹ̀wà torí tí a bá ti dàbí lórí ẹ dàpọ̀ ìgbàgbé níjọ́ wọn lọ Kaduna tí wọn lọ tẹ̀mí tẹ̀lé Kaduna Hausa wọn fi sí látòkè tó fi délé gbè èmi náà gbọ́ kankan èmi náà sọ Yorùbá látòkè tó fi délé gbè bí bá wà sọ náà ẹni wọn fẹ́ gbọ́ tí wọn fẹ́ rí inú àwọn náà fún wọn gbọ́ tí wí wọ́n sì mọ̀ bọ́ọ̀lù ní báwo yìí farabalẹ̀ ẹ máa ń lọ wọ́n tún mọ́ rẹ̀ tàbí wọ́n ti tún fún wọn sẹ́tí ní sẹ́tí wọ́n ti tún fún wọn ẹ̀ẹ́dẹ̀gbẹ́ tuntun fẹ́lẹ́ yìí ẹgbẹ́ mi náà jẹ́ wáyà kí Kaduna ní òyìnbó ẹ̀yin náà máa wáyà kí Ìbàdàn lẹ́nu ẹ̀ náà fìtàn náà ṣé bí wọ́n ti tún méjì ṣe bọ́dá yín mo ṣe méjì nìkan àwọn àbá mi ló lọ́wọ́ lọ́wọ́ bẹ́ẹ̀ mo gbọ́dọ̀ sí méjì nìkan àwọn ẹ̀ ń sọ pé tẹ́sí wúlé àbá àkásí dìde ó ní bẹ́ẹ̀ sì máa wúlé òwò ní òkìlẹ̀ torí ẹ̀yìn náà wù yìí àbúrò àjọ ṣẹlẹ̀ o ṣẹlẹ̀ bí tí wọ́n lọ yìí gbogbo ilé gbọ́ àwọn ará mi sílẹ̀ ìwádìí wọn bí tí ń lọ yìí tá a bá tètè wá solution káwá àbájọ sí lẹ́yìn káwọn alẹ́ Yorùbá tá a jẹ́ mùsùlùmí àwọn tá a jẹ́ àbá gbogbo ìyá gbogbo ọ̀rọ̀ láàrin wa káwá fi gbé sí ìtọ́ bá jẹ́ nǹkan pa wá papọ̀ kájọ máa ṣe papọ̀ pàdé ọ̀nà lọ́wọ́ sẹ́yìn lọ́wọ́ àbúrò yìí lọ sẹ́yìn bá ti pín yẹn yẹ̀ṣẹ̀ sami'uni barakallahu fikum inshallah tajidun man yutarjimu lakum ikhwanukum yutarjimuna lakum ayyuha al-mashayikh tarajjamu lahum fasiru lahum ma aqul barakallahu fikum ijlisu bi janibihim so sẹ́yìn bá ti bá lọ yìí ní tí wọ́n ń ṣẹlẹ̀ tí ò yé èyí tí ò yé yín sẹ́yìn bá ti gbé lọ́tọ̀ọ̀tọ̀ yìí àwọn tí wọ́n fẹ́ lò wá pọ̀ nǹkan ní ti kéré bọ̀ wá lọ́tọ̀ọ̀tọ̀ àwọn tí wọ́n fẹ́ lo ẹ̀sìn fún nǹkan ní wọ́n ti kéré bọ̀ wá ní ká máa sọ̀rọ̀ ẹ̀sìn kẹ́ni ká máa sọ nǹkan ní ẹ̀mọ̀ tó ń lò ní ẹni tó fẹ́ dà wá ń lò láàrin wa ọ̀tá tó fẹ́ da ìsìn ń lò wá ẹni tó fẹ́ fi wọ́n sọ̀sẹ̀ ń lò wá ẹni tó fẹ́ fi wọ́n lò wá torí kẹ́ni wọ́n ṣe kí ni ẹ̀rọ àkùnjẹ máa ọlọ́wọ́n jẹ́ owó kó ọlọ́wọ́n ní sẹ́yìn láti máa wò. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Wa alaikum salam warahmatullahi wabarakatuh. Tọ́ mo rò pé a gbọ́ ọ̀rọ̀ lẹ́nu Sheikh Imran Al-Majid Eleha ọ̀rọ̀ la gbọ́ lẹ́nu wọn yẹn wáàsí la gbọ́ lẹ́nu wọn yẹn ṣé wáàsí yìí dàbí ọ̀dà ẹ̀rì kò dáa kọ́lọ́wájé kí wọ́n lè mú un lò torí pé láti gun wọn gangan ilẹ̀ Yorùbá ti ń dàrú láti igun tiwọn gangan àwọn tẹ́jọ kóra wọn jọ papọ̀ àwọn gan ní milẹ̀ Yorùbá títí báyìí àwọn gan ni wọn ò fún wa ní àlàáfíà tọ́tọ́ àlàáfíà tó péye bí bàbá yìí ṣe wá sọ kalẹ̀ yìí ẹ̀rì pọ́mọ̀ dáa
ọ̀dà gan o ẹ má jẹ́ ká tan àwọn ọ̀rọ̀ làákàyè ni ọ̀rọ̀ ọgbọ́n ni ọ̀rọ̀ ọmọ àtòyé ni ǹjẹ́ wọ́n wá lè ṣiṣẹ́ tọ̀ ọ́ ọ má jẹ́ pé wọ́n kà sọ lọ́rọ̀ lásán wọ́n fi ṣèwádìí lásán nítorí wá kù nìyẹn nítorí kù nìyẹn ẹ wá wo orí íńtánẹ́ẹ̀tì ń sẹ́ wo orí Facebook ẹ wo orí Instagram ẹ wo orí ti YouTube àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn àwo ní yẹ̀yẹ́ àwọn kan ẹ rí i pé gun wọ̀nyí náà ní yẹ̀yẹ́ gbọ́ àwọn àfáà tí wọ́n ní wọn ò mọ kéwú dẹ̀dẹ̀ wúrẹ́ ń gbogbo wọn tí wọ́n ń pè wọn ò gbọ́ lárúbáwá àwọn làwọn gbọ́ lárúbáwá àwọn lárúbáwá àtàwọn dùn ẹ rí i pé tọ́ igun wọn náà lọ́wọ́ ǹjẹ́ wọ́n wá gbà fáwọn yòókù ǹjẹ́ wọ́n gbà fún jọ̀rọ̀bítà tí wọ́n ti bá ńlẹ̀ tẹ́lẹ̀ tápẹ́ bá gbà ní kò yẹ kí wọ́n fọ́ọ̀mù ìjọ míì kò yẹ kí wọ́n tún lọ dúró papọ̀ ń bò míì mọ́ ìjọ̀rọ̀bítà lẹ kí gbogbo wọn máa kún gbà tí ìpọ́jọ́ kan náà wọ́n jáde lé kéwú tí eré àti ìpọ́jọ́ kan náà wọ́n pé jáde lé ìwé kí ìpọ́jọ́ kan náà wọ́n bẹ̀rẹ̀ sí àfáà tí wọ́n ń ṣe yìí ó yẹ kí wọ́n máa kún ìjọ̀rọ̀bítà lẹ́yọ kọ̀ọ̀kan ní ẹyọ kan èjì kí wọ́n bá wá kúnra wọn tán ẹ rí wípé ọ̀nà tí wọ́n rìn tí wọ́n gbà Ọlọ́run á máa darí wọn tílẹ̀ dògbò fi tùbà tí ó fi tùsẹ́ tí ẹnu wọn ó fi kò tẹnu ìsìlámù ilẹ̀ Yorùbá ó fi kò then tá a lè máa ṣe àṣepọ̀ pẹ̀lú àwọn kìrìsìtẹ́nì tá a lè máa ṣe àṣepọ̀ pẹ̀lú àwọn oníṣẹ̀ṣe tàbí gbogbo ara wa pátápátá ibi táyè yẹn bá ti yọ gẹ́gẹ́ bí táwọn náà ṣe síwájú sẹ́yìn kọ́lọ́run ọba kó gbà wálẹ̀ ilẹ̀ Yorùbá kọ́lọ́run ọba kó kún wa kó má fìyà jẹ wá kó má jẹ́ kí wọ́n gbé wa lọ sóko parun bọ́pọ̀lọ́ àbá ìṣèjì kọ́lọ́run jẹ́ kọ́pọ̀lọ́ àyókù náà jí kan wá mú un lò bí bá ṣe ń lọ àmọ́ mú wá fún wa ẹ rí i pé ẹ̀yin kan ti rí i pé mi ò kí ń gbèsà wá fún yín rárá ọlọ́mọ jẹ́ mi ní gbèsà wá mi ní gbèsà wá o mi ní gbèsà wá fún wa bí bá ṣe ń wáyé lèmi ọmọ gbé jáde fún wa ní àwọn ọ̀rọ̀ tí ọmọ fún wa ní oore tí ó fún alábàákà tó jẹ́ máa mú ìtẹ̀síwájú ìlọsíwájú bá gbogbo ẹ̀sìn ilẹ̀ Yorùbá pàápàá jùlọ gbogbo ìran Yorùbá pátápátá tá a fi ní wà lóko ẹrú pẹ̀lú ògùn tó lọ́wọ́ àdẹ̀ ní wà lóko ẹrú gbogbo ẹ̀ lè má gbé wá fún wa àwọn tábà tí wàá subscribe ẹ jẹ́ ká subscribe